I'm going to write another petition against Habib Zazu. Today, I'm going to write another strong petition against you, Zazu. I have a petition against you already. But ó ti gbàgbé òfin tí mo fi sílẹ̀ fún ẹ, Zazu. Òfin tí mo fi sílẹ̀ fún ẹ ni pé ẹni ọmọ Yorùbá, most especially tó bá jẹ́ celebrity, o gbọ́dọ̀ kí ẹnu bọ̀. Wọn bí pọ̀ rí yálà ya ẹ̀dá. Bàbá ńlá kú bàbá ẹ̀ ò tó bẹ́ẹ̀ mọ́. A lè ní Ìyábọ̀ Òjó ká tún ní ìwọ Zazu. Ẹ máa bá yá àwọn olókìkí jẹ́. Ẹ̀yin tèmi ẹ wò ó Portable mà tún ti rógò báyìí o. Ìdààmú olórin, wèrè olórin, ìdààmú àdúgbò, ṣe mọ̀ pé ó tún ti rógò báyìí. Òun lẹ̀ ń gbọ́ tí Lizzy Anjorin ní pé òun máa kọ petition mọ́ ìyẹn nílùú Àbújá tóun wà lọ́wọ́lọ́wọ́ báyìí pé ṣé Portable ti gbàgbé ni agreement tó wà láàrin òun àti ẹ̀ nígbà tóun sùn ẹ̀ lọ́jọ́ sí ni wípé Portable o kò gbọdọ̀ dá sí ọ̀rọ̀ ẹnikẹ́ni nínú tíátà industry mọ́ pé bóyá ó ń kọrin bú wọn àbó ń sọ̀rọ̀ tó fi ń bú wọn. Ǹjẹ́ kí ni Portable tún ṣe fún Lizzy Anjorin tó fi jẹ́ wípé Lizzy Anjorin ní pé òun máa kọ petition báyìí mọ́ Portable nílùú Àbújá? Gbogbo wa náà la rí nǹkan tí Portable tàbí tá a gbọ́ nǹkan tí Portable sọ nígbà tí bàbá Ìjẹ̀ṣà náà ṣe pé òun bímọ tó ní wọ́n ti gbé ọmọ Ọ̀ṣun fún Ìjẹ̀ṣà gbogbo ẹ̀ tí wọ́n bá dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí lè lójú tìyín kí ló mì tó bá ní pé àwọn ti gbọ́ ọmọ èèyàn kan fún èèyàn kan ọmọ tuntun tí wọ́n ṣẹ̀ bí ní Portable ló ti ń sáré sọ wípé wọ́n gbọ́ ọmọ ọba fọ́ṣùn kìnnì kan. Fẹ̀yìn tẹ́ rí fídíò náà wò ẹ jẹ́ kí n play fídíò kẹ́ wo nǹkan tí Portable kẹ́ wo nǹkan tó sọ tá a bá wá wò tán ká wá jọ ṣe kí ni màá wá analyse ẹ̀ kẹ́yìn náà kẹ́ fi kọ́mẹ̀ntì tiyín síbẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi kílìkì lé subscribe button yẹn mo gbàdúrà fún yín ẹ ò ní fi gbé ọmọ sin o ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o ó yá ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí Portable sọ ná. ẹ̀yin mọ́mì yìí ẹ tún ti gbé ọmọ Ọ̀ṣun fún Ìjẹ̀ṣà ìjọ wo ni Ìjẹ̀ṣà dé láti múlé Ìjẹ̀ṣà dé láti state ìwé pé 9 months ẹ̀rí gbọ́mọ fún Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà ẹ̀rí gbọ́mọ Ọ̀ṣun fún Ìjẹ̀ṣà ẹ̀yà ará Ìjẹ̀ṣà ọmọ Ọ̀ṣun lẹ́gbẹ́ fún Ìjẹ̀ṣà ẹ̀yin mọ́mì yìí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé látẹ̀wọ̀n kò pé 6 months ẹ ti gbọ́mọ fún kò sí wàhálà o ẹ̀yin tẹ́ máa ń gbọ́mọ ọba fọ́ṣun àtọmọ Ìjẹ̀ṣà tẹ́ gbé ọmọ Ìbàdàn fọ́lẹ́mọ Ìjẹ̀ṣà kò sí wàhálà o. Nǹkan tó ṣe Zazu máa play ẹ̀ fún ọmọ aráyé kó gbọ́. Ó ti yẹ nǹkan tó ṣe máa kọ́kọ́ play ẹ̀ kí gbogbo ọmọ aráyé kó gbọ́ kó má dàbí pé tó bá ṣẹlẹ̀ á ní kinní kan. And I want to remind all of you for one thing. Mo fẹ́ rán yín létí nǹkan kan gbogbo ẹgbẹ́ pátá tẹ̀ ń wò mí. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé I am not here to defend Ijesa. I am not here to defend CEO Lumini. I am here to do the rightful thing as a mother, as a citizen. Negligence ló jẹ́ kí àwọn ará bí wọlé wọ́n máa kó ọmọ Nàìjíríà lẹ́nu wọ́n máa kó Yorùbá. Negligence ló jẹ́ kí ìran Yorùbá ó di àtẹ̀yìntọ̀ lẹ́nu. Negligence ló bà ìran Yorùbá jẹ́. Negligence ló create insecurity fún Yorùbá. Enough of enough. Someone need to stand up against all this evil. Zazu máa bọ̀ wá gbọ́ nǹkan tó ṣe. Your petition is here in Abuja already. I personally have a petition against you. Mo ń dúró fún ẹ kó o kọrin nígbà yẹn. Tí wọ́n bá bí ìpọ̀rí ìyálà ìyá ẹ̀dá wọ studio fún CEO Lumini. Tó bá ti bí ìpọ̀rí bàbá ńlá kù ìyálà yẹ Zazu. Tó bá ti bí ìpọ̀rí bàbá ńlá kù bàbá ìwọ kọ́kọ́ dán mi wò. Zazu, I have a petition, I have a pending petition, and I have a court case against you. Àbí lawyer mi kò serve any letter. Lawyer mi serve any letter now. I have a petition against you in NCC, and I'm going to write another petition against you today, Zazu, and it's going to be loud between you and I. Lè ní Ìyábọ̀ tí ọ̀run máa fi kú ọmọ dá lóró ká tó wá ní ìwọ Zazu. No. Lè lẹ́yìn olórí burúkú méjì yẹn nílẹ̀ Yorùbá. Enough is enough. Listen to what you have done. And the reason why I said let me tag Alhaji Disu, the IG, ẹ gbọ́ Yorùbá dáadáa o. Ẹ gbọ́ Yorùbá ni. Bàbá wa IG, AIG lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá tẹ́ wà ní ipò tó ga nípò ọlọ́pàá. Ẹ gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ dẹ̀ mọ̀ ìtumọ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ mọ̀ pé Nàìjíríà tí èmi àti ń create lẹ́nu tí a bá mójútó ọjọ́ kan wà tẹ́ máa fẹ̀yìntì nídìí iṣẹ́ tẹ́ ń ṣe. Àwọn ọmọ tí yín tó ń kọrin, àwọn ọmọ yín tó ń ṣe fíìmù, àwọn ọmọ yín tó ń ṣe nǹkan rere.
Nigeria tí èmi àti bá create lẹ́yìn làwọn ọmọ ẹ máa dé bá lọ́la. We cannot continue to allow our society to become Yoruba society of blackmailer. Yoruba ní kọ̀ọ̀kan ló wà láyé. Now listen to what Zazu did. Ẹ máa gbọ́. This is not my main show. But Zazu, mo kàn fẹ́ kó mọ̀ wípé today I'm going to write a letter. Another petition against you. I'm going to submit it. Mo dẹ̀ máa fi hàn, mo máa snap ẹ̀, mo máa fi hàn. Kéèsì mi àti ẹ̀ wà ní already tẹ́lẹ̀. Ó ti yẹ, mi ò gbàgbé ẹ̀. Gbogbo ẹ̀yin blackmailers ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin blackmailers, entertainers, kò sí kankan nínú yín. And ó dẹ̀ ní reason tí mo ṣe wá sí Abuja. I have my reason of coming to this Abuja. And mo fi opportunity yìí, mo fi bẹ àwọn Ìlọrin judiciaries ní Ìlọrin. Tabanika wo, eléyìí lọ tọ̀hún lọ. Ẹ wo bí àwọn arábí ṣe wọnú Ìlọrin. It's high time kí ọwọ́ òfin Ìlọrin padà dúró déédéé lórí ọ̀rọ̀ social media yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ yín ni. Now, Lumini and Ijesa, like I said, I am not here to defend you. Kátórí ọdún kan sọ́dún méjì. Lumini wà tọkọ ẹ gbọ́dọ̀ end up sọ́dọ̀ Ìyábọ̀ Òjó. Ibi làjọ máa wà. Ọdún méjì yẹn gan ti pẹ́ jù. Tí Ìyábọ̀ Òjó bá ti dé nílùú tó sá lọ nísìn, ó gbọ́dọ̀ wá kí ẹ nílé. Ó gbọ́dọ̀ wá kí ẹ nílé, yes. Because nǹkan tí Ìyábọ̀ Òjó máa ṣe ni pé tó bá lé ẹ tí ò bá ti bá ẹ, she will get close to you to come and give you final destruction. Kò dẹ̀ síbí wà tọkọ ẹ ṣe fẹ́ resist the final destruction Ìyábọ̀ Òjó. Lumini, kò síbí wà ti Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ ṣe fẹ́ resist ẹ, ẹ lè escape final Bere àti Ìyábọ̀ Òjó plan lẹ́fún, ẹ lè escape ẹ because industry yẹn lẹ ṣì wà. Ẹ dẹ̀ ní say, ẹ dẹ̀ strategize anything. So I won't be surprised. Somebody will see Lumini àti Ìjẹ̀ṣà pẹ̀lú Ìyábọ̀ Òjó láàárọ̀ ọ̀la. It's none of my business. My point is this. Má fọkọ mi dáná mọ́. Ọjọ́ kan là ń kọ́. For how long ni àwọn blackmailers fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́? Wọ́n sásábẹ́ tíátà, wọ́n sásábẹ́ orin kíkọ. Wọ́n sásábẹ́ so many things. Wọ́n bà ilẹ̀ Yorùbá jẹ́. Enough is enough. Now, Okiki, Abibu, Zazu, come and listen to yourself. Why listen to right? I'm going to raise your petition back. Bó o ní ṣẹjọ́, o máa ṣẹjọ́. O máa ṣẹjọ́. Àìṣẹjọ́ ló jẹ́ kára ẹ máa ré. Tí ẹ̀bọn tó bí mi nú, ẹlẹ́yàn jáde 7 months ago. Tó bá jáde lẹ́nìí, tó bá báyọ̀ sùn níjọ́ kejì. Tó bá doyún, tó bá bí premature. Bọ̀ bóyá premature ni, ẹ̀yẹ fẹ́ máa query Ọlọ́run. Tọ́lọ̀ bá fẹ́ fi tó bá yẹ kó lọ sí ìbínú sí bàbá Ìjẹ̀ṣà. Woman yẹn oyún ò ní dúró ọjọ́ kan lára ẹ̀. Tí Ọlọ́run bá sì bínú sí bàbá Ìjẹ̀ṣà. Irú Lumini tó ti wáyé, tọ́lọ̀ ti gbàdúrà tí àjẹtù gbàjẹ́. Kò ní rí òótọ́, orí lọ́tàwọn kan sì dúró lé yẹn. Lòun náà máa dúró lé. Wọ́n náà máa dúró lé láti pé wo bàbá Ìjẹ̀ṣà mi ò ṣe mọ́ jàre. Gbogbo àwọn ènìyàn tó ń sọ yìí, tẹ́ bá yọ kayọ́lẹ̀ kadà kúrò. Obìnrin yẹn tẹ̀ láti lóyún fún. Ṣé kí n já yín tán pátápátá? Òótọ́ ni. Ṣé n já yín tán? Àṣàbí ò ṣe ń já ògbó yín tán. Ẹ jẹ́ kọ́ máa fi àdánwò kọ́ máa fi dánwò wò. Àtàwọn actor tó ń tọ́ yìí tó wà hypocrite. Kájọ́ ka first 3 ìtọ́ni talent bàbá Ìjẹ̀ṣà sí ní gbogbo àtàṣe fíìmù. Yẹ pẹ̀lú èjì ẹ̀ èyí tí ó ní body structure tó dúró dáadáa bàbá Ìjẹ̀ṣà sí. Tó dúró àsọmọkùnrin kò sí. Ẹ wo bí ẹ sì máa lọ sún ìjọba pé bàbá Ìjẹ̀ṣà máa ṣe graduation láìpẹ́ yìí tó máa wọ gáwọn kó lọ yunifásitì. Ìlà lórí ìkànnì ọ̀dà bọ́dí kí yunifásitì kó máa issue certificate fún. Àwọn wèrè. Wọ́n máa padà wọ́n depression ní gbogbo wọn. Màá tún sọ fún yín pé lẹ́yìn ìtẹ́rọ pé bẹ́yìn ṣe ronú Ọlọ́run ṣe ronú mo lè fi bínú sọ àwọn kan tọ́lọ̀ ti tò lẹ́fọ̀ bàbá Ìjẹ̀ṣà lẹ̀ pé ó dáa this is your second chance. Àwọn ìbí tí wọ́n máa tó lẹ́fọ̀ yìí. Ẹ jẹ́ kó máa yọ fún wa díẹ̀ díẹ̀. Ẹ má jẹ́ surprise ni kó jẹ́ fún wa. Ẹ jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà máa yọ fún wa fúnra ẹ̀ díẹ̀ díẹ̀. Kí lẹ fẹ́ kọ́ lọ́n ti ṣe? This is not a society. Ẹ jẹ́ kó máa pinch wọn díẹ̀ díẹ̀ so that kó máa kú díẹ̀ díẹ̀ káwọn náà máa kú sára díẹ̀ díẹ̀. Ẹ wo gbogbo báyọ̀ ẹ̀ ṣe ń dé káwọn náà máa kú sára díẹ̀ díẹ̀. Àti statement tí wọ́n kọ ní police station ọlọ́pàá ló kọ wọ́n dẹ̀ gbé wá pé bàbá Ìjẹ̀ṣà ló kọ wọ́n dẹ̀ fọ́ọ̀sẹ̀ kó sáì. Wọ́n sọ fún ọlọ́pàá pé ok CCTV dà. Ìgbà tó wù kó lóyún ìgbà tó wù kó bímọ ìgbà tó wù kó jáde ẹ kọ́ lọ sí hospital kọ́ lọ béèrè àwọn wèrè dúdú. Ó kọ pé kí wà láfíà ẹni tó bá kú létà. Áfíríkà pẹ̀lú ọpọlọ dúdú. Let's raise the society to understand the meaning of when you commit a crime or when they accuse you of a crime. Kò ṣe gbóyàn tó lọ sẹ́wọ̀n tó sentence náà ló jẹ̀bi. Ẹlòmíì you might not be able to, you might fall into a trap. Meanwhile téèyàn bá lọ correctional home lọ́pẹ́ wọ́n lọ bẹ́ẹ̀ wí ni this is your punishment. Tó bá rí pé ẹ̀ṣẹ̀ tó ṣe kò ṣe tó máa fi wà bẹ́ẹ̀ forever ó sì lè padà sáà ni wa. Any sane society must prepare to receive the person. Tó bá rí pé your opening
your moral compass is going to turn into bullying, especially when the person did not repeat the crime. So, repeat the but if he has stunned, change of life, remorseful, even he was to prison. That's the system that I want to appreciate. Nígbà tó lọ bọ́ta sí wọ́n ló tọ́ o mẹ́pọ̀ sẹ́nu o mẹ́pọ̀ wọn kéré sẹ́nu o bẹ̀rẹ̀ sí ké o ní wọ́n parọ́ mọ́ ẹni ẹni gbogbo wọn bẹ̀rẹ̀ sí fún support olójóbìnrin ẹ wo sí mi ẹ wo tó ti tweet bó ṣe ṣe ogun ẹ ẹ wo àwọn tẹ̀sán lórí kúkú wọn dákẹ́ wọ́n darí fọwọ́ bò mọ́lẹ̀ wọ́n fọwọ́ bò Lagos state government ní kò sí complainant ẹ gbọ́ orú ọ̀rọ̀ yẹn mo ní ṣé lulẹ̀ lè tẹ̀ ń ṣe ẹ kàn ń ba ayé jẹ́ but táwọn bá ti yọ ìfọwọ́ àwọn tẹ̀sán lórí burúkú àwọn ọ̀kà yìí wọ́n bí lè pẹ́ ní táwọn bá ti ẹ̀jẹ̀ láwọn bá ti ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ ń ṣe lẹ́dẹ̀ fún ọ láyè wọ́n ti create blog lọ bí olórí burúkú wọ́n ní PR lọ pé PR kọ́ witchcraft ni kò sájẹ títì mọ́ ààrùn kò sọ fàjẹ mọ́ lójú títì gbogbo wọn ti wà lórí social media èyí tó wọ́ọ̀sì jù lórí TikTok wọ́n mú lé síbẹ̀ ní ìjẹ́ arúgbó mi. ọmọ lọmọ yẹn. ọmọ ní sẹ́ẹ̀. ọmọ lòun gidi. ó wò pé abiyamọ lòun òun mọ ẹni yìí kó tó ní problem. kó tó ní problem bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lòun ti find true love òun dẹ̀ wò pé let me give him another chance. Everybody deserves a second chance for heaven's sake. Kò ṣe pé máa ìbọn ọmọ yẹn sùn. The reality is kò síbi tí bàbá yìí ṣàti bọ́ ọmọ ọkọ sùn. Countryside bẹ́ẹ̀ni ó yẹ kí sinmi gan wà lẹ́wọ̀n báyìí ni yes wọ́n ṣáà fọwọ́ bò. Wọ́n wá dákẹ́ lórí yẹn. Àní ẹnì kejì tí ó wà nù kéèsì bàbá Ìjẹ̀ṣà yìí Dàmọ́lá Adékọ́lá yẹn. Àná ẹ ṣì béèrè lọ́wọ́ Lagos state government ẹ béèrè lọ́wọ́ Governor Sanwó-Olú ẹ béèrè lọ́wọ́ Ìyábọ̀ ẹ béèrè lọ́wọ́ princess pé kí ló dé tẹ̀ tí ẹ mẹ́nu bà rárá kí ló dé tí ẹ fẹ́ kí ẹ náà prosecute. Kí ló dé tí wọ́n sọ fáwọn ọmọ kọ́ máa bá wọn bu àwọn yòókù. There must be a reason why they asked the other guy. Ṣé bàbá yẹn ló accuse bàbá yẹn? Ṣé princess náà dẹ̀ pọ́tà sọ pé ọmọ yẹn sọ fún un? Wọ́n ní kí ló dé tí yóò gbégbèsè lórí ẹ̀ ní 2020. Nígbà tí ọmọ yìí sọ fún ẹ pé Dàmọ́lá Adékọ́lá àti security ṣe báyìí, ó ní I sought the face of God. Tí bá parọ́ ọmọ ẹ pè mí, ẹ lọ Google kẹ́ wò. Ó wà online. Ẹ kàn type 2 other adults sexually abused my foster daughter, princess comedian. Ẹ̀ka ẹ̀ sáàtì yẹn kẹ́ka gbogbo kan tó sọ ọdún court. Ó ní ojú Ọlọ́run lòún lọ síkì. Ó wá dijọ́ ọdún kejì 2021 ó ṣe wá gbọ́ ti bàbá Ìjẹ̀ṣà ó wá òpin jẹ́ ǹjẹ́ ká pẹ́ fún ó set camera ẹ̀jẹ̀ kó fún ẹ̀tọ́ throat kàbá yín gbà pé bàbá Ìjẹ̀ṣà ó kú ship into. ó fi òun lè fẹ́ lọ fẹ́ lúmínì ó dẹ̀ máa dàrin irú. wọ́n set ẹ̀ ó pẹ̀lú flirting ẹ mọ̀ pọ́kùnrin tó bá róbìnrin fine the girl might be young the girl might be age gap. wọ́n wá sọ fún gbogbo wọn online wọ́n wá sọ fún wọn pé torí ẹ̀ ni wọ́n ṣe nǹkan tó ṣe fún bàbá Ìjẹ̀ṣà. ṣé wọ́n farabalẹ̀ ni ìmí àmà sọ fún mi pé òun tiẹ̀ mọ̀ kóbìnrin ọkùnrin kejì wà tó accuse alóhun tiẹ̀ mọ̀ kó wà kí lè wá ẹ fẹ́ máa dájọ́ fúru èmi tí mo mọ̀ pa kéèsì kò ṣe bàbá Ìjẹ̀ṣà gbowó fún mi bàbá Ìjẹ̀ṣà sínú fún mi rí mi ò sínú fún mi rí kò ń ṣe pé wá mi wálé but when it comes to standing by the truth and your conscience and humanity knowing fully well that tí a bá dìde sí ẹ fẹ́ lọ́wọ́ agbára òbò máa ń rán lẹ́wọ̀n wọn gbére ẹ dẹ̀ mọ̀ pé náà lẹ́pa ẹ mọ̀ pé 7 years tẹ sọ pé ó wá lẹ́yìn ó ń jẹ́ kí ẹ mọ̀ kó ṣẹlẹ̀ you just want to treat his fuck up and you place a girl that is actively having sex kó play role yẹn ẹ mọ̀ pé lu ọmọ yẹn ni kò ṣe pọ́ ọmọ yẹn lẹ́ ń jà fún because I have seen in that case tó ti ṣẹlẹ̀ before ó jà fọmọ yẹn olójú Ọlọ́run ló wò ó wá dórí bàbá Ìjẹ̀ṣà wá ojú èṣù ojú Ìyábọ̀ ojú Governor Sanwó-Olú wọ́n kóra wọn jọ wọn lọ lẹ́yìn. ẹlẹ́yìn tí wọ́n ti ẹ̀kúkú rí pa ó lọ ẹ̀wọ̀n ó bọ̀ wọ́n rí poison wọ́n rí nǹkan fi ṣe. kò ṣe pé yà ò jẹ gbogbo wọn náà gbogbo wọn tó lọ́wọ́ lọ́rọ̀ yẹn èyí tó wà lókè tó wà position la ó jábọ́ wọn ò fẹ́ mọ́ lẹ́kọ̀ọ́ èyí tó rí o gbogbo àwọn tó wà ní kìnìún yẹn ni o ìmí ìgò òríṣẹ́ lẹ́yìn ìgbà yẹn lọ́lọ́run wá sọ fún wọn pé òun tún máa dẹ́ gbogbo kan tó fi bú mi lọ́nà tó fi bless mi ẹ bá gbà pé ńgbà yẹn mi ti bí Akóredé wọ́n fọmọ bú mi pé ọmọ kan tí mo bí wà South Africa ọlọ́wà fún pé wà fún mi ọmọ tó ní òun máa ta ní òun ò tí ì nílé wá fún mi nílé oṣù márùn mo fi kọ́lé mo kọ̀ ta fíìmù ibi ọmọ mo lọ Canada America London ọlọ́dẹ ṣe àwọn èèyàn gidi dètì mi òun làwọn ṣe ń ṣe sí ìyókò táwa ṣe wọ́n ṣe fẹ́ máa kọ́pì mo wá lọ́wọ́ sọ fún pé o ti fi lébu o ti sọ wá nílé and the first Yorùbá actor tó name street after ẹ̀ gbogbo wọn fọ́lẹ́ pọ̀ ní bóyá fi wọ́n lẹ̀ máa ṣe fíìmù yẹn máa jókòó yẹn. ẹ pọ̀ fọ́. gidi wọn fọ́lẹ́ pọ̀ ní pé ṣé bàá máa ṣe kọ́ burúkú ni I'm a human rights ambassador I'm a human rights consultant I have a human rights NGO màá jíǹjà yé mi màá ní ẹni tó bọ́ wọn ekele sùn fẹ́ máa support gbogbo àwọn àlàyé tá à ń ṣe fún wọn the other aspect of the law you can't be selective in justice that you are looking for when it comes to child abuse. ẹ lọ kà àwọn tí president wọn bá ti sọ fún wọn lọ́fẹ̀ẹ́ gbọ́n. wọ́n ò kàwé wọ́n orí tó fẹ́ fi kàwé ṣé nígbà tó eléyìí tó ti dòbò délẹ̀ lórí social media láti for 24 hours ṣé ló fẹ́ kàwé. Why would you think at this stage of my life ẹni tó pé èèyàn ń bọ́ ọmọ kékeré sùn wọ́n ní ẹ ti ẹ̀ mú bí mo sọ pé èèyàn nílẹ̀ láti máa abuse ọmọ kékeré jáde
So gbogbo àwọn nǹkan tí mo sọ àdígẹ́ ìyàbọ̀ ìtún sọ́nbà yẹn gbogbo ọgbà ó ní can you imagine ìwọ Yomi ó ní kọ́ charge the princess for parental negligence. Ó ní ìwọ tó bá jẹ́ abiyamọ, parenting comes with serious responsibilities. You must be able to look after your children. The debt you owe every child is protection. Oh, ní wo susu kó sọ pé I want my child to suffer PTSD because I want to gather evidence. No criminal will do that. No police anywhere in the world will put a child in that situation. Anywhere tẹ́ bá di pé wọ́n fẹ́ bait a predator, àgbàlagbà ló máa wà behind the keypad tó máa sọ̀rọ̀ bí ọmọ kékeré. Àfi tó bá jẹ́ pé wọ́n ti ka ọmọ kékeré yẹn tó ti ń bá àgbàlagbà yẹn sọ̀rọ̀ lọ. Wọ́n dẹ̀ ti pé wọ́n ti establish pé wọ́n ti jọ sọ̀rọ̀ ọmọ kékeré náà fẹ́ lọ dókó àgbàlagbà. Wọ́n dẹ̀ ti ka wọ́n fẹ́ protect ọmọ yẹn. Ó yàtọ̀. But pé wọ́n fẹ́ lé ọyàn, wọ́n fẹ́ set trap fún yàn. Wọ́n ò ní sọ fún ọmọ kékeré kó play role yẹn because you are already coercing a child to play in a sexual role and it's a criminal offence. Gbogbo àwọn part of the law tá sọ yẹn. Wọ́n dẹ̀ ní kí Lagos State kó blind sí. Only ibi tí bàbá Ijesa ti ṣẹ̀ sófin yẹn nìkan mú. Gbogbo ibi tí princess ti commit offence. Gbogbo ibi tí Dàmọ́lá tó ti bọ́mọ yẹn sùn. Because 13-year-old ni that means pé tó bá yẹ pé 14 lọ́mọ yẹn 13-year-old ni Dàmọ́lá Adékọ́lá ti bá sùn àti security lé wọn. Princess dẹ̀ fọwọ́ bò. Gbogbo wọn dẹ̀ dákẹ́ lórí ẹ̀. Lagos State dákẹ́ lórí ẹ̀. The same case, same victim, same investigation. Tó bá jẹ́ gbogbo yẹn ni sí Olúmini rí tó bá yẹ pé I'm a mother. I can't use my daughter for this. And this doesn't look right. I can't. Mo ti rí pé kò ṣe pé is a natural crime. Meanwhile, this person has gone to prison. He has been punished. Egbon, my dear, I know I love you. I like you. We've been dating for a while. Whatever it is, just let it go. Let it go. I'll work it out. I'll stand by you. Obìnrin tó bá jẹ́ obìnrin gidi tó jẹ́ obìnrin alálùbáríkà, you should celebrate and commend the courage of such a woman. Torí pé kò ṣe pé owó ló wá. Kò ṣe pé owó àkọ́kọ́. Bàjẹ́ mo fọ́ fún bẹ́ẹ̀. Ẹ wo pé kò ṣe pé owó ló wá, kò ṣe pé owó kìkì. Bẹ́ẹ̀ni o bright. Orí social media táwọn olùfẹ́ para wọn lé lórí gan. Followers ẹ̀gán ju ti bàbá Ìjẹ̀ṣà lọ. Ó yẹ yín, ó ti ní ready made customers tiẹ̀. Àwọn aṣọ táwọn eléyìí ṣe kò ń ṣe aṣọ tó máa korúkọ sáré tó ń fi brandi. This is Gucci. Oh, nídìí láti kọ́. Ní láti mọ̀ pé àwọn kọ́sọ́mà pọ̀. Ẹ wo eléyìí tó ẹ wo aṣọ ajé yẹn lásán. Ẹ wo Bàbá Ìjẹ̀ṣà yẹn gan. Ògúngún ní sọ. Bẹ́ẹ̀ láwọn ẹlòmíì nu wọn, àsàtálẹ́ àná tí wèrè ń lojọ́ Bàbá Ìjẹ̀ṣà yẹn, ọkọ ẹ̀ ti lu ó ti fọ́ lẹ́nu. Bàbá abẹ̀ṣẹ́kù bí òjò lọ́kọ ẹ̀. Gbogbo ète wèrè ti wú. Ìlú tẹ̀ ń wò yìí, that Nigerian society, òun ló bí gbogbo wa. Èyí tó bá ti báwí, tí Nàìjíríà bá ti báwí, tó bá ti dáríjì padà, tó ti sọ pé máa bọ̀ padà sí ọmọ. Kò yẹ yín, ẹ̀yin kò tí ló máa jápá bọ́nú. And I keep repeating it. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ iṣẹ́ tó bá jẹ́ pé Lagos State government ṣe òótọ́ àti ọlọ́pàá Lagos State tó ṣe investigation kánú ṣe professional job bó ṣe ń ṣe policing job and investigation and justice. Bàbá Ìjẹ̀ṣà ò lè ṣe wọn one day. O kò ní ṣe wọn one day because gbogbo ohun tó ṣe yẹn gbogbo ohun tí princess tó jọpọ̀ yẹn and kò dẹ̀ sẹ́ni tó gbọ́dọ̀ dánwò yẹn wò mọ́ ní Lagos State yẹn tá a bá gbà fún. Tóbìnrin kan bá lórí òun yí o wa ló fẹ́ ṣe jagba o fẹ́ bá yí ọkọ ẹgẹ́ àbò fẹ́ bá yí boyfriend kan jẹ́ àbẹ̀yàn kan o wa ló ń fọmọ dẹ èèyàn ọmọ kékeré dẹ èèyàn you go smell am. O ma smell am ni bẹ́ẹ̀ ni. Ìjọba Sanwó-Olú ló lè fún yín nírú chance yẹn. No reasonable governor will accept that. Okay, we don't want such nonsense. The debt we owe every child is protection. If you know that any child suffers abuse or what he abuse every tele, report immediately to the police and they will see the best they can make out of it. But pé kéèyàn kan wá jókòó kò kú story left wá pé ó ti ṣẹlẹ̀ ńgbà kan rí nítorí ẹ̀ ló ṣe wá fàyè ọmọ kékeré tó fi dẹ pápẹ́ ló fi lá ewu kò ṣàfẹ́ bring all those nonsense. It doesn't make any sense. We don't want it. We were not going to accept it. It's unacceptable in any sane society. We can't be following social media courts. Social media about because majority of them, they are not in that office to work. They will know easy that much. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé mi jẹ́ ẹrú ni? Nígbà tí èmi àti ẹni tó bọ́ ọmọ sùn wà lẹ́gbẹ̀ẹ́ mi ọjọ́ mú wá sínú prison. Ọjọ́ mú wá sí police cell. Pẹ̀lú Bàbá Ìjẹ̀ṣà. Ẹ wá fẹ́ gbé mi lọ kóòtù ẹni tó bọ́ ọmọ sùn gangan tó tẹ ẹ̀pọ̀n bọ́ǹdì láti 13 ẹ pé ọmọ yẹn 14 láti ìjọba wa sọ pé ẹ jẹ́ kí ẹ máa lọ kò sẹ́jọ́. Kí lẹ́ni tẹ fà gbé mi wá ẹ bèrè pé ṣé wọ́n ní evidence ẹ̀yọ̀ kan péré pé Bàbá Ìjẹ̀ṣà bọ́ ọmọ yẹn sùn. I'm going to challenge anybody to bring it out. If they can bring one single evidence fún yín ní case file yẹn kó sọ fún yín pé kó fi charge Bàbá Ìjẹ̀ṣà sí court. Is there one single evidence pé Bàbá Ìjẹ̀ṣà bọ́ ọmọ sùn? Even princess tó lóhun tọmọ láti kókó kò rí kò ní evidence kò sí witness kò ṣẹlẹ̀ kò ní kankan kó ṣẹlẹ̀. Only can it color. Orúkọ mi lélẹ̀, my name is Yomi Fabiyi. I am repeating it that I am challenging the Lagos State government and even princess herself. Come single evidence. There was none. Of police in Lagos State sọ pé nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ fi ẹ̀sùn pé máa ìbámu ọkọ sùn ẹ gbé wá. Ẹ ṣe hard level mọ́ gbogbo ṣọpọ̀ yọrin. What is all this? Ẹnì kejì tó bọ́mọ sùn gbogbo wọn dẹ̀ dákẹ́ lórí ẹ̀. Ẹ bá mo yẹ owó burúkú tọ́nà àwọn mídíà tó ń gbé ńgbà yẹn. Gbogbo wọn alágbàkó ló pọ̀ jù wọn dẹ̀ dákẹ́ lọ pé ẹ bá sọ̀rọ̀ ẹnì kejì. Wọ́n máa bá kéèsì jẹ́ o because that guy will not want to go to jail. Torí pé òun lọ ṣẹ̀ṣẹ̀ mú.
ní 2021 kó bọ́mọ yẹn sùn ẹ dẹ̀ ní 14-year-old ni. So if tó bá jẹ́ pé ẹ mú ọ̀bọ yẹn ní 2021 kó bọ́mọ 14 years sùn ṣe ọ̀pẹ́ wọn gbére nìyẹn. The question is when the girl accused him kí ló dé tẹ́ ní kó máa lọ. Ṣé torí pé princess will testify against ẹni? Ṣé torí ọmọ yẹn will testify against ẹni? So the question is why did you ask him to walk free? Why was he removed? Why yẹn kúrò ẹni kí princess face in London ẹni kí yẹn bọ́ta kẹ́ máa wá sọ pé ìjọba jẹ̀bi bàbá Ìjẹ̀ṣà despite the video. Adé sọ fún yín pé fídíò tẹ̀ ń wò yìí tọmọ yẹn bá jẹ́ 14 punish bàbá Ìjẹ̀ṣà. Nobody is stopping it. But ẹ ti mọ̀ pé sexual assault lásán ni. Sexual harassment lásán ni. He is not a pedophile. Kò rape ọmọ kankan. But in spite of that, ẹ dẹ̀ mú rọ́bà bàǹtì ẹjọ́ mọ́ ẹni lẹ́ni. He went to appeal. Ẹ prove ẹ fún òun náà. Ẹ tún prove ẹjọ́ mọ́ yẹn. Wọ́n ní kọ́fí yẹn lẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì ẹ wá pọ̀tí lé kí ẹ. Ẹ wo commissioner of justice yẹn ìgbà tó máa bọ́. Ìgbà tí mo sọ̀rọ̀. Ó ní he went to appeal two of the charges was set aside. Ẹ̀sùn òyìnbó dáadé ti táwọn ọmọ social media máa gbọ́ náà. He was found innocent. Tí o bá sí rule of law tó fún máa yẹn láti defend kó jà fún right rẹ̀ ẹ̀wọ̀n gbére ilẹ̀ máa rọ́ lọ ẹ ti delete ẹ̀ pátápátá nìyẹn. ìyá bọ̀ lẹ́yìn wọ́n ní kọ́ gbọmọ lumini ẹ jẹ́ kó establish ẹ̀kọ́ fẹ́ gbọmọ lumini bẹ́ẹ̀ ni Canadian kìíní máa ti bá yín dá sí ayé gbogbo yín máa wá bàjẹ́. ẹ wo bí gbogbo wọn yàn náà ẹ máa gbọ́rọ̀ mi ẹ máa gbọ́ all those ones is not ẹ máa gbọ́ the only way the law works òun ni pé ẹni yẹn ò ní right láti ṣiṣẹ́ bí tọmọ kékeré bá wà. Tó bá yẹ pé tó ti bímọ tó ní grandchildren ẹ lè ní káwọn grandchildren ẹ bá wà kí bá jẹ obìnrin tó bá ní yàwó ẹ tó bá marry lọ́la tí yàwó ẹ bá ní step daughter ẹ lè ní kọ́ máa kí no law can say they should you can't deny those kind of rights it's impossible. Àwọn èèyàn ọmọ ọlọ́wọ́ kọ́ máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ni jagbajagba lọ́kọ̀ máa ń sọ they raise some unnecessary eyebrow on social media wọ́n máa pín wèrè káàkiri ihun tó lè ṣe bí tágbára òfin dé ni pé òfin máa sọ pé kò gbọdọ̀ ṣiṣẹ́. kẹlẹ report ẹ kàn gbọmọ wẹ àtọmọ tó ti bí tẹ́lẹ̀ àti ètò ìṣàbíyèsí kan gbà ń gbà. ẹjọ mo láti ṣòfin yẹn that is not the way the society operates ẹ ti understand even àwọn míì tó yẹ kó ó rape tọ́ sentence kó rape obìnrin tó padà society ṣe máa ní kó má marry kó má date yẹn wọ́n ni. make it make sense ṣé kò yẹ kó bímọ ni àbí bò ó kí ni ò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ok bóyá ti ẹni tí ó dẹ̀ bímọ fún ni ẹ̀ ń wí tẹ́ fi sọ pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣẹ́ni ó bímọ fún yìí sóbìnrin ni tí bàbá Ìjẹ̀ṣà yìí sọkùnrin ni ẹ̀jẹ̀ tí wọ́n bá bára wọn sùn kò yẹ kí wọ́n ó bímọ ni bí ọkùnrin àti obìnrin bá bára wọn sùn bí èèyàn máa ebóbìnrin máa ń lóyún náà ni ẹ kí lẹ wá ń sọ as in what are you guys trying to insinuate kò yé mi ṣé ẹ ti ya wèrè ni àbí nǹkan kan ti ń dààmú ọpọlọ yín. so báwo ni bàbá Ìjẹ̀ṣà ṣe dóbò 2 months before release nǹkan tó kàn mí nìyẹn o nǹkan tẹ́mi fẹ́ mọ̀ nìyẹn o. ẹ̀yin yóò tún Nàìjíríà yìí á tún ti bẹ̀rẹ̀ ẹ fọ̀rọ̀ àwọn tó bímọ lẹ̀ ọ̀rọ̀ security táwọn sọ lọ tẹ́lẹ̀ nǹkan ó ti fẹ́ wẹ́ distracted kó máa follow trend nìyẹn. èyí tí ó gba orí social media kan látàná òun ni ti ọmọ tí bàbá Ìjẹ̀ṣà bí kí Ọlọ́run bá wò kó bá dá sí but ìyẹn ò tiẹ̀ wá yẹ kó jọyàn lójú kò dẹ̀ yẹ kó yani lẹ́nu because kò ń ṣe ní kò ń ṣàná náà ti ń bímọ tá a dẹ̀ ń kọ́ lọ́mọ pé wọ́ ọmọ pé Ọlọ́run ó wò Ọlọ́run ó dá sí ṣùgbọ́n èyí tó ṣe bí ẹni fẹ́ yani lẹ́nu ń bẹ̀ ni ti àwọn ará industry àwọn oní tíátà onígbà aláwo tí oníkálukú wá ń kéyìn kiri orí social media pé kò jẹ́ bẹ́ẹ̀ o kò jẹ́ bẹ́ẹ̀ o ẹ á yá wèrè bí kò jẹ́ bẹ́ẹ̀ báwo ṣé kò yẹ kó bímọ ni like no make it make sense ṣé kò yẹ kó bímọ ni àbí bò ó kí ni ò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ok bóyá ti ẹni tí ó dẹ̀ bímọ fún ni ẹ̀ ń wí tẹ́ fi sọ pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣẹ́ni ó bímọ fún yìí sóbìnrin ni tí bàbá Ìjẹ̀ṣà yìí sọkùnrin ni ẹ̀jẹ̀ tí wọ́n bá bára wọn sùn kò yẹ kí wọ́n ó bímọ ni bí ọkùnrin àtòbí bá bára wọn sùn bí èèyàn máa ebóbìnrin máa ń lóyún náà ni ẹ kí lẹ wá ń sọ as in what are you guys trying to insinuate kò yé mi ṣé ẹ ti ya wèrè ni àbí nǹkan kan ti ń dààmú ọpọlọ yín. ok bóyá torí ọ̀rọ̀ tó yìí ṣẹlẹ̀ ń jọ́ sí ọ̀tọ́ bá jẹ́ yín ni a jẹ́ pé wọ́n ti ń dì yín nìyẹn o tẹ́ bá fíù pé bàbá Ìjẹ̀ṣà ò deserve second term ti federal government fún dẹ̀nẹ́ lọ pa fúnra yín àbẹ́ wá ya wèrè ni nǹkan kan ń dààmú ọpọlọ yín wọ́n ń dì yín ni ókè mo ti ẹ̀ ṣe rántí ń sìn ni ókè tó yọ̀rọ̀ ọjọ́ sí ni ẹ ṣe ń kẹnu wọ bàbá Ìjẹ̀ṣà tẹ́ ẹ ṣe ń búlì ìyàwó ẹ̀ tẹ́ ń búlì ọmọ tuntun tí ẹ ń sẹ́ ẹ̀bí ayé yín mọ̀ ti bàjẹ́ o tẹ́ bá fíù pé bàbá Ìjẹ̀ṣà ò deserve second term ti federal government fún dẹ̀nẹ́ yẹn lọ pa tẹ́ bá fíù pé kò deserve second chance ti federal government fún pé ókè o ti ṣe o adáríjì o mọ bá tiẹ̀ láyọ̀ àtàlàfíà kọ́ lọ́mọ gbégbèsè ayé tuntun tẹ́ bá fíù pé kò deserve dẹ̀nẹ́ pa àbí wọ́n ń dì yín ni ẹni rí ọmọ jẹ ni mímọ́ o in fact ẹni mímọ́ ò jẹ ni àbádélé àṣebí tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bẹ́gọ̀ ń bẹ̀ a máa dùn ní jọjọ anyways to whom much is given much is expected mi ò tiẹ̀ retí làákàyè látọ̀dọ̀ ẹ̀yin people yẹn náà because ó ní dọ̀tí ló pọ̀ jù láàrin yín so èmi ò retí sense látàpá ọ̀dọ̀ yín
wọ́n ti máa ń sọ pé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ̀kan jọ ọmọ ṣeré ìyá tí gbogbo yín ṣe kí ayé ni mi ò gbàgbọ́ o lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni mo ṣẹ̀ṣẹ̀ tó wá rí gangan ẹ kẹsẹ̀ yín lẹ̀ gbogbo yín pátápátá mo rí yín àṣẹ àṣàlábòsí ló pọ̀ nínú gbogbo yín abájọ tẹ́ ẹ̀ fi progress abálájọ tẹ́ ẹ̀ fi tẹ̀ wájú so kò gbọ́dọ̀ bímọ Ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ bímọ bó ṣe wá bẹ́ẹ̀ náà ní kó lọ bẹ́ẹ̀ ayé yín ti ẹ̀ ní soríire ṣé bó ṣe wá bẹ́ẹ̀ ní kó lọ bẹ́ẹ̀ ni wọ́n ní who never held four pounds in the air ṣé bó ṣe wá bẹ́ẹ̀ ní kó wọn lọ bẹ́ẹ̀ torí ń tẹ́ ẹ máa wí ṣé kó má bímọ ṣé make you no born pikin ni because of wetin stranger go talk Ayinde mi wá sí i tó bá wọ lọ́lọ́run ọba gbogbo yín ò ní kájọ́ re àṣẹ abẹ́ẹ̀fẹ́ kájọ́ re ni kó má bímọ nítorí ń tẹ́ ẹ máa wí àbí kó má níyàwó nítorí ń tẹ́ ẹ máa sọ torí gbogbo eyín tẹ́ ẹ kó sókè lórí social media látàná ń sìn kò yé mi Ìjẹ̀ṣà bímọ ó máa ga o kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o kò jẹ́ ṣe gbá o kò jẹ́jẹ́ báwo kò jẹ́jẹ́ báwo tí gbogbo èèyàn bá ń bẹ̀rù láti tákùn yín ní àtákùn yín kò dẹ̀ sí ti ìyá yín máa ṣe kò jẹ́jẹ́ báwo ọkọ̀ fẹ́ pa yín ni ṣé kó má bímọ ni sẹ́yìn gbẹ́ bíi federal government tí wọ́n fún second chance ni tẹ́ ẹ bá dẹ̀ feel offended pẹ̀lú second chance ìjọba àpapọ̀ fún ẹ lọ́wọ́ pa fúnra yín kẹ́ wá wo tójú yín máa rí tó fi máa gbà yín láyé àti pààyàn ẹ mọ̀ sórí burúkú o ẹ̀yin pípù wọ̀nyí yìí o ẹ mọ̀ ṣòfò gan o ọ̀pọ̀lọpọ̀ yín kò ní level torí social media followers ni a fi máa ń rètí yín kì í ṣe pé bóyá ẹ ní level kan dẹ́yìn so ẹ ti ẹ nílà ká rárá báyìí ẹ ti ẹ ṣe ní ibo lẹ ti fẹ́ rí ná níbo lẹ ti fẹ́ rí ṣebí followers social media la fi ń rètí ọ̀pọ̀lọpọ̀ yín ebó ń dọ̀tí ló pọ̀ jù láàrin yín náà àmọ́ ìjẹ́ pé ẹ nílà ká ìlọ dẹ́yìn náà bẹ́ẹ̀ náà ni ẹ máa ń pariwo orúkọ ẹni ẹlẹ́ni kì í ṣe kọ́ mọ̀ bímọ ni ṣé kọ́ kọjá láyé bí ejò tó gorí àpáta kọjá láì nípa ẹ àyàwèrè bí ni ẹ̀yin òbí ti yín ni bí ti yín ni ó ti bí nìyẹn wọ́n sì tún bí mi tí ọba wa tẹ́ lọ́rùn ẹ lọ díẹ̀ ń dìpa olùkọ́ ẹ ti yàwèrè bí ọba tẹ́ lọ́rùn ẹ lọ rẹ̀ díẹ̀ ń dìpa ni gbogbo kẹtẹkẹtẹ lè tẹ́ ń ṣe yẹn ó rìn yín ni kò tí ì já yín jẹ ẹ tí ọba tẹ́ lọ́rùn nù yín ó máa lọ because mo ti ẹ̀ wá rò ọ̀rọ̀ ohun ọ̀já látàná ni mo ti ń rí fídíòs ẹ̀ tó ń fly káàkiri orí social media but anyways mo wà bí iṣẹ́ ń tàn yẹn so mi lè ráyè àti sọ̀rọ̀ lórí ẹ̀ but tí mo ti ẹ̀ ṣe wá láǹfààní àti délé ń sìn máa rò pé let me just talk about this. Ọgbà tí wọ́n á lọ wo page woman yẹn maybe because she's somehow bigger than Ijesa or something people have their choice as a matter of fact Ijesa is a fine man he's an handsome man so tí woman yẹn bá find Ijesa attractive why not wọn ò tí ì ṣẹ̀ sófin kankan wọn ò tí ì ṣe nǹkankan tó ṣẹ̀ lábí òfin tàbí wọn ò tí ì ṣe nǹkan tó lòdì sófin orílẹ̀-èdè yìí òun ṣe pé bóyá woman yẹn jọkùnrin kábà sọ pé bóyá ọkùnrin àtọkùnrin ni wọ́n ń rúnra wọn kì í ṣe pé bóyá Ìjẹ̀ṣà jóbìnrin kábà sọ pé bóyá obìnrin àtobìnrin ni wọ́n ń rúnra wọn so what are you guys insinuating ṣé ẹ ti ya wèrè bí ó tiẹ̀ nìkan tó yẹ kí n dárúkọ ẹ̀ mú ṣe rí pósì tiẹ̀ láìpẹ́ orí rẹ ti burú pẹ̀lú fíìmù òfò tó ń ṣe tí ò ta tí ò sì ní tàtà yóò fi tán orí rẹ ti dàrú ṣé ẹ fẹ́ pa ni ṣé kó kú fún yín ni ṣé kó kú ni kẹ́ ẹ kúkú sin kọ́ máa lọ kóun mọ́ gbàyé mọ́ nítorí ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tíjọba àpapọ̀ yìí ti fún second chance ṣé kẹ́ ẹ fẹ́ ṣé ẹ kúkú fẹ́ pa ni kó kúkú mọ́ gbàyé mọ́ kọ́ máa lọ àbí ẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀hún ní mẹ́sẹ̀ ilé ayé ní gbébé yẹn báyìí dẹ́rù ẹ̀wò òdòdì ọ̀run ebi ọlọ́run gangan fún alára rẹ̀ ń dáríjì yẹn ọlọ́run gangan dáríjì yẹn náà tíjọba àpapọ̀ wá fún yẹn second chance dáyìí wá pé ò ní gbáyé ẹ lọ pa fúnra yín gbà yẹn bí ẹ mẹ́lẹ́ ẹ̀ ti ń gbé ẹ̀yin olórí burúkú gbogbo yìí ẹ ní jèrè tí n bá tún pọ̀ nǹkan kan lẹ́nu ẹnì kankan yín tí n bá tún pọ̀ nǹkan lẹ́nu ẹnì kankan yìí iṣẹ́ ní pọ́ mẹ́tú èpè àti àní pọ́ máa pa òyìnbó èdè jáfùjáfù ní gbẹ̀yìn ọmọ rí gbá ní tí ó gbẹ̀yìn ayé yìí nìyẹn ẹ ti yá wèrè ni why all this hatred orí ẹni ẹlẹ́ni I'm not even following him I don't know gbogbo story ọjọ́ sí mo ṣẹ̀ tí ẹ̀ ń bà gan ni kìíní kankan I'm not even interested in anywhere I'm not interested ní tẹ́mi mọ̀ ní pé ṣéjọba àpapọ̀ ti clear ẹni ìgbé kó mọ lọ lé àbí wọn ò clear rẹ̀ wọ́n ní wọ́n ti clear rẹ̀ so nígbà tí wàá clear rẹ̀ yẹn kó wàá lọ gbé nǹkan jẹ kó lọ kú àbí nígbà tí clear rẹ̀ pé kó mọ bá tiẹ̀ lọ mẹ́dẹ̀ẹ́sẹ̀ mọ́ so kó lọ kú ẹ̀yin ọ̀fẹ́ rí láwùjọ mọ́ ẹ̀fẹ́ rí láwùjọ mọ́ ó ṣàgbọ́dọ̀ kú ni àbí so nígbà àjọba àpapọ̀ ti clear ẹ̀ tẹ́ fún second chance pé kọ́ mọ́ lọ kọ́ mẹ́dẹ̀ẹ́sẹ̀ mọ́ ọgbọ́dọ̀ lọ rẹ oògùn eku láti bí ṣe ń lọ yẹn ọgbọ́dọ̀ lọ rẹ oògùn eku bẹ́ẹ̀ straight kó sì gbé jẹ kó sì mọ bá bẹ́ẹ̀ lọ́rùn àsànté ni so yín tẹ́yìn fẹ́ nìyẹn wulẹ̀ tí fẹ́ rí fún tẹ́lẹ̀ fẹ́ jẹ́ kọ́ gbáyé kàn wulẹ̀ jọ wà ń bí eré ìyá tí gbogbo yín jọ ń ṣe é kí ni abájọ tẹ́lẹ̀ yé fi dùn ọ̀tẹ̀ ti pọ̀ ju yóò á dùn ilé tá a bá fi tọ́wọ́ èrì ní ògbò ọbẹ̀ tá a fàbò sí koná rẹ̀ ńkọ́ náà ò ní jiná bọ̀rọ̀ kàkà kó sì ẹ̀ bá padà jiná gan ìmọ̀ padà arúpa náà gbẹ̀yìn ni abájọ tẹ́lẹ̀ yé fi dùn àwọn eré ìyá tẹ́ ń ṣe kí ayé ká dá fún gbogbo yín imagine now just imagine àwọn tí ò tẹ̀ yẹ ká bá lọ àwọn ọ̀rọ̀ báyìí lẹ́nu wọn ẹ wá gbójúgbóyà ẹ̀ ń ṣe fídíò ẹ̀ dẹ̀ ń post ẹ̀ sí page
I don't even Baba Ijesa or no Ijesa. I don't know, and I don't even care whatever it is. Tí wọ́n jọrí wọ́n jọ tẹ́ jọrí ẹjọ́ bára yín fà sẹ́yìn. But ní tẹ́mi béèrè ni pé ṣé wọ́n ti clear ẹni yìí wọ́n ni wọ́n clear rẹ̀. Wọ́n ní ìjọba àpapọ̀ sí fún second chance kọ́ mọ́ bá tiẹ̀ lọ. Ṣé kọ́ wá lọ kú ní abẹ́rẹ́ wá yáwé ní gbogbo wa ń sọ oògùn bẹ́ẹ̀ jábá sọ lódò àwọn yóò tó náà. Lẹ́yìn náà bímọ. Á bímọ tẹ́ bí. Ṣé kọ́ mọ́ gbàyé mọ́ nítorí pé kinní ni? Ṣé kọ́ wá lọ gbóògùn eku ṣé kọ́ lọ rè gbé nǹkan jẹ ni? Ṣé kọ́ wáyé bẹ́ẹ̀ kó sì lọ bẹ́ẹ̀ ni bí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa? Ṣé kọ́ wá lọ gbé nǹkan jẹ ni nítorí bẹ́ẹ̀ máa wí? Ṣé bí federal government ṣe fún ní second chance pé kọ́ máa lọ láyé ìdẹ́sẹ̀ mọ́? Ṣé kọ́ lọ gbé nǹkan jẹ nítorí bẹ́ẹ̀ máa sọ? Kọ́ mi wàá bímọ kọ́ kọjá nú ayé bí ejò tó kọjá lórí àpáta láì nípa àyíndé mi wá sí i torí tí gbogbo yín máa wí. Tó bá wọlá Ọlọ́run ọba gbogbo yín ò ní kájọ́ rẹ̀ àṣẹ ní kájọ́ rẹ̀ orí burúkú ló pọ̀ nù yín. Ọmọ sí o. Well, àwọn àgbà ti sọ náà pé ojú la rí ọ̀rí òdenu ìran àwọn àṣẹyìndé ní ọ̀wọ́ pọ̀. Ìwọ tá a sì ń wà parò rèé bíi ká ìdálá àṣẹyìnwá àṣẹyìnbọ̀ orí ẹyẹ máa padà kẹyẹ yọ ni. Because tá a bá fi dídá ẹni tí ẹ̀ ń rò sí máa yẹn bíi kọjá wípé bẹ́ẹ̀ ni ó wulẹ̀ kú sí ni. Nígbà Ọlọ́run sì ti pé kò ní rí bẹ́ẹ̀. Bó sì ní tó kù tí ó ṣe láyé etí ẹ̀ tí ò bá sì ti tẹ́yìn lọ́rùn ẹ mọ́ bẹ́ẹ̀ lọ rèé tú lọ́rùn mọ́lẹ́ ẹ̀ ńgbò ó ti lọ tó ti déhùn lẹ́yìn ò sì fẹ́ kó dé kò tẹ́yìn lọ́rùn nìyẹn ẹ sì rọ̀bẹ́ ràdá ẹ lọ rèé ka mọ́lẹ́ ọ̀dọ̀ tiẹ̀ ẹ lọ rèé tú lọ́rùn ẹ rèé pamọ́ rẹ̀ ìbólú ìbùkún lẹ fẹ́ yà ni pẹ̀lú eré ìyà tí gbogbo yín ṣe kí abájọ tẹ́lẹ̀ yín fi dùn kí n máa wo ijó àwọn ará Ghana tàbí kí n máa wo ijó ará Kútọ́nù ọ̀fẹ́ pè mí jẹrẹ ìyà tí gbogbo yín ṣe kí ayé lọ abájọ tí èfi dùn yóò àṣẹ dùn gbogbo ibi tẹ̀ ṣe kí ti pọ̀ jù inú yóò dùn bó ṣe lọ tó ṣe dé ẹ̀yin ọ̀fẹ́ kó dé rárá ẹ fẹ́ kó kú bẹ́ẹ̀ kí wọ́n gbókú ẹ̀ dé láti bí ọ lọ lẹ́yìn fẹ́ tàbí kó jẹrà mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run wa ní rárá pláànù ti yín ọ̀tọ̀ pláànù Ọlọ́run ọ̀tọ̀ náà ọwọ́ á dé ayọ̀ tún wá kún ayọ̀ nínú ilé tiẹ̀ ńlẹ́ bá tún bínú ẹ̀ tún wá gbójúgbóyà hatred yẹn ṣe bí lọ́pọ̀ ìgbà tínú bá tiẹ̀ bí yẹn sí nǹkan yẹn mọ́ ẹ jẹ́ kó jẹrà mọ́ ẹ̀yẹn nínú ni hatred yẹn ṣe lẹ́ wá tún gbé jáde síta gbangba kí ayé orí ẹ̀ tún wá ní máìlì láti mọ post ẹ̀ sí page yín pé kò jẹ́ bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ náà ẹ lọ pa ẹni ó bímọ ọkọ̀ fẹ́ pa yín ó ti jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò yẹ lọ pẹ́ ní obìnrin tẹ́ẹ̀ bá sì lè pa ẹ̀yin gan ò ní jèrè ayé ẹ̀yin ló búkú gbogbo yìí. mo gbé títí láti má sọ̀rọ̀ sí Olúmíní ní ìtì ẹ̀ mọ anything until àná àbí jẹta meanwhile èmi pè láti kì àti ẹ̀ sọ̀rọ̀ lọ sí anywhere mo kàn pé láti kì ni àmọ́ nígbà tí mo wá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mi ìkọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ mo kàn fẹ́ wò pé torí pé mo rí pé the usual game tẹ̀yìn èèyàn máa ń play ni pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ àfi bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ drag onítọ̀hún pé kó kú àfi tó bá kú o ẹ máa ń ṣe níṣe pé tó bá kú ni o tí ò bá kú ẹ ní dẹ̀yìn o ìlú tá a wà yìí náà inú àwọn ìjọba máa ń dùn nǹkan tí àwọn ìjọba ò ṣe kí n trust àwọn tó bá ṣẹ̀ ni wípé wọ́n máa ń fi wípé bóyá wọ́n ti lè padà lọ sínú ẹ̀ṣẹ̀ yẹn nínú ìlú yìí nǹkan tó ń ṣe kí n trust wọn tó máa ṣe sọ pé òkè ó láwọn iṣẹ́ tán lè ṣe kò láwọn iṣẹ́ tán lè ṣe ni but tó bá rí wípé ó wà remorseful genuinely ó fẹ́ yí padà gbogbo support ayé ìpátá ló máa fún ẹ láti turn a good leaf nínú ìlú tá a sọ pé ó jẹ́ ìlú òyìnbó yìí tó bá ti rí pé ẹ̀ǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn ó padà lọ sínú ẹ̀ mọ́ gbogbo support tó require tó need ló máa fún ẹ láti jẹ́ kó remain kó má padà lọ sínú ẹ̀ṣẹ̀ yẹn but mo notice pé nílé ẹ ní kinní kan tó fi jẹ́ wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run irú ẹ̀dá tó dá mi mi lè bá ọ̀pọ̀lọpọ̀ yín ṣe mi ìfẹ́ bá yín pàdé mi ìfẹ́ bá yín pàápàá ẹ̀yin tẹ́ bá ń sọ Yorùbá mi ìfẹ́ bá yín pàdé mi ìfẹ́ bá yín ṣe Ọlọ́run má jẹ́ kí n rí nǹkan tó máa sún mi pẹ̀lú pàápàá ẹ̀yin tí ẹ̀ bá lówó lọ́wọ́ tẹ́ bá jẹ́ olóṣì akúṣẹ̀ Ọlọ́run má jẹ́ kí n rí nǹkan tó máa sún mi pẹ̀lú yín nítorí ẹ̀ ló fi dàbẹ́ pé mo rọra keep myself to myself téèyàn bá ti ṣẹ̀ ká tẹ̀ sọ pé òkè ẹni yìí ṣẹ̀ bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ ṣé kó kú ni òkè ṣé kí ohun rere kankan ó má ti Násárẹ́tì ẹ̀ jáde mọ́ láyé ni so nǹkan tó ti ṣe yẹn òkè ó ti ṣe ó ti serve time ẹ̀ ó ti ṣe everything ṣé nísìnyí kó má tiẹ̀ rí bá ti ṣe kó má rọ́nà gbégbà mọ́ ni ṣé kó má dẹ̀ gbé orí ilẹ̀ ṣe rere mọ́ láyé kó má bá wọn ṣe nǹkan tí ayé ń ṣe mọ́ òkè tó bá kú nìkan ni ọkàn yín máa sinmi so torí pé nǹkan tó ṣe yẹn tó dẹ̀ ti lọ tó ti dé yẹn kó má lọ́mọ láyé kó má ní nǹkan kan láyé kó àfi kó kú so ó mì pé bó ṣe jáde yẹn ẹ fẹ́ kó kú ẹ dẹ̀ fẹ́ kéèyàn bá yín ṣe ẹ fẹ́ kéèyàn rí irú yín kó sọ pé èèyàn ni yín ẹranko ló pọ̀ jù nínú yín honestly so nǹkan tó even nílùú òyìnbó ni mo sọ
ìlú òyìnbó tí gbogbo wa ń gbé lórí, téèyàn bá ṣẹ̀ nílùú òyìnbó, àwọn ìjọba máa kọ́kọ́ fi ẹ́ sí, wọ́n máa separate ẹ, wọ́n segregate ẹ pé kọ́ wo bóyá o máa tún ṣe lẹ́ẹ̀kan. Tó o bá ti ṣe, tó o wá genuinely kó fẹ́ yí padà, genuinely wọ́n máa support ẹ láti change. Kí ló dé jẹ́ pé ìgbésí ayé ti yín ní Áfíríkà, ní Nàìjíríà, ẹ̀yin èèyàn dúdú, ẹ̀yin Yorùbá especially, bíi pé kéèyàn kú káyé ẹ̀ bàjẹ́, kó má dìde mọ́, kí gbogbo egungun gbígbẹ ẹ̀ kó má sọjí, kí koríko ẹ̀ kó dàtẹ̀ mọ́lẹ̀, kí gbogbo erin ẹ̀ kó wó, olórí burúkú olòṣì ní gbogbo yín tẹ́ ẹ pọ̀ jù ń bẹ̀. Ọmọ tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ sí tí olùmíní, tí ọ̀pọ̀lọpọ̀ yín bá rí ní ààfin ọba ẹ̀, tẹ́ ẹ bá rí níbi tó gẹ̀gùn sí, ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ ń sọ̀rọ̀ ẹ̀ lè kó bàtà ẹsẹ̀ ẹ̀. Tẹ́ bá rí níbi tó gẹ̀gùn sí, níbi tó jókòó sí nínú ọlá ńlá ẹ̀, ọmọbìnrin yẹn, tẹ́ ẹ bá rí níbi tó jókòó sí nínú ọlá ńlá ẹ̀, tó jókòó sí, tó gẹ̀gùn sí nínú ọlá ńlá ẹ̀, ẹ lè lanu kẹ́ sọ̀rọ̀ sí. Ọ̀dọ̀ yín ni mo ti rí wípé ẹ̀yin lẹ máa mú ọlọ́pàá èèyàn téèyàn fẹ́ dó, ẹ̀yin lẹ máa báyọ̀ mú ọlọ́pàá ẹni tí òbò tí Ọlọ́run fún oníkálukú tó fún yín, tó fún mi. Ọ̀dọ̀ yín ni mo ti rí pé ẹ̀yin lẹ máa báyọ̀, lẹ jẹ́ ọlọ́pàá ẹni tó máa ṣọ́ ọkùnrin téèyàn máa dó. Ẹ̀yin lẹ máa sunkún, ẹ máa bẹ ẹni tí ìyá àti bàbá ẹ̀ sunkún, ẹkún yín ló máa pọ̀ jù. Ẹ̀yin kọ́ lẹ dábò fún, ẹ̀yin kọ́ lẹ dákó fún, ṣùgbọ́n ẹ̀yin lẹ máa ṣọ́ okó èèyàn tó máa dó, ẹ̀yin lẹ máa ṣọ́ òbò tí èèyàn máa dó. Mi ò ríru ti yín rí. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ yìí, ìgbésí ayé yín rùn. Ọ̀pọ̀lọpọ̀ yóò ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ ọ̀nà gbẹgbẹ ẹ̀rí bì kankan lọ, ìgbésí ayé yín rùn. Ẹ̀yin lẹ máa ṣọ́ ayé aláyé, ẹ̀yin lẹ máa sọ bí tí èèyàn máa fẹsẹ̀ sí, ẹ̀yin lẹ máa sọ ìrìn tí èèyàn máa rìn. Mẹ́wàá ẹ̀yin gọ́gọ́ òrọ́nà lọ, ọ̀nà tí yín gọ́ ò là. Mi ò ríru ẹ̀rí. Nǹkan tẹ́ máa ń ṣe time tẹ́ máa ń spend lórí time ayé aláyé, tí ọ̀pọ̀lọpọ̀ yín bá spend lórí ayé ara ẹ̀, ayé yín arójú aráyè, alára lára òròhun. Èyí lẹ máa kí ó kó àìsàn, ó kó àìro. Ẹlòmíì tí ò lè kó bàtà ẹtẹ ẹlòmíì á dẹ̀ máa sọ̀rọ̀ sí. Ọmọ tẹ́ ẹ sọ̀rọ̀ sí yẹn, tẹ́ ẹ bá rí nínú ààfin ọba ẹ̀ níbi tó gẹ̀gùn sí, tẹ́ ẹ bá rí níbi tó Ọlọ́run ṣọlá fún dé, níbi tó jókòó sí, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ nílè lanu sọ̀rọ̀ sí. Ṣé ẹ mọ ibi tó ti ń bọ̀? Ṣé ẹ mọ nǹkan tí ojú ẹ̀ ti rí? Ṣé ẹ mọ̀ bóyá ó ti try, bóyá ìgbà míì èèyàn máa try tí ò bá rọ́nà lọ, so bó ṣe ṣe lóyún yẹn, tẹ́ ẹ mọ ibi tó ti ń bọ̀, tẹ́ ẹ mọ iye oyún tó ti lose, bó ṣe ṣe dókó tó lóyún yẹn kó lọ ṣẹ, nítorí kẹ́yìn wèrè má bàa sọ̀rọ̀, kó lọ ṣẹ oyún yẹn dànù. Ní ẹni tó ti pẹ́ ìgbà tó gbọ́ pàgbẹ̀yìn 12 years ago, so bó ṣe ní oyún yẹn nítorí kẹ́ má bàa sọ̀rọ̀, nítorí pé ẹni tó lóyún fún yẹn kò kí ń ṣèyẹn ẹranko. Even ní ẹni tó lóyún fún bàbá Ìjẹ̀ṣà, nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. Tẹ́ bá rí bàbá Ìjẹ̀ṣà gan lórí ìdúró, wípé kó dúró gbam, tí kì bá ṣe pé bóyá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kọ́ lọ́n bẹ́ ṣùwì. Tẹ́ bá rí ní orí ìdúró ẹ̀, èèyàn mélòó ló máa ní ọmọkùnrin yẹn máa dúró sílẹ̀ gbẹ́ tó máa níwọ̀n ọ̀rọ̀kùnrin? Èèyàn mélòó? Tẹ́ bá rí ní ìdúró ẹ̀ pé kó dúró, pé ọmọkùnrin dúró tán. As a matter of fact, ní bàbá Ìjẹ̀ṣà lórí ìdúró, ó na ìlú mi pa, ó lù pa ni mo sọ fún yín. Wípé kéèyàn dúró tán, ó lù pa. So ṣó gé lọ́wọ́ ni àbó gé lẹ́sẹ̀? Tí ìjọba bá fi pé bóyá ẹ̀ṣẹ̀ ẹjí pé bóyá kán mú lọ sétí òkun kó lọ yìnbọn, wọ́n á ti yìnbọn á ti kú. So nígbà tó dẹ̀ ti ṣe nǹkan ẹ̀tọ́, ṣé kó má move on pẹ̀lú live ẹ̀ ni? Because I don't understand. Okay, ó wá fẹ́ move on pẹ̀lú live, ẹ̀yin dẹ̀ ń sọ̀rọ̀, ṣẹ́yìn lẹ bí ni? Ṣẹ́yìn lẹ bí? Àbí ẹ̀wọ̀n láti bọ̀rọ̀ máa cry more than the bereaved? Ṣẹ́yìn lẹ bí ni? Ṣé ìyá yín ló bí Illumini ni, àbí ìyá yín ló bí bàbá? Torí kò tiẹ̀ yé mi, mi ò tiẹ̀ understand. Téèyàn máa pẹ̀tẹ́lẹ̀ tó máa fa yí ẹ̀lẹ̀ tá dẹ̀ máa gbọ́ àrí aláyé, mi ò rírú ẹ̀ rí o. Mi ò rí Ọlọ́run má jẹ́ kí n koru yín o. Ọlọ́run má jẹ́ ń bá yín ṣe láyé. Ọlọ́run má jẹ́ tó bá kù díẹ̀ kí n koru ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe bí Ọlọ́run jọ o. Pa mí, mi ìfẹ́ rí yín, mi tiẹ̀ fẹ́ bá yín ṣe, mi tiẹ̀ fẹ́ Ọlọ́run kó jọ kó yà mí yá yín, mi ìfẹ́ rú yín nígbèsí ayé mi láráǹdì mi. Kí ló dé? Ẹni kó lè sá, ó sá. Ẹni kó ju tọwọ́ ẹ̀ lẹ̀, ó ju tọwọ́ ẹ̀ lẹ̀. Kí lẹ tún fẹ́ kó lè ṣe? Ẹni ló ṣẹ̀, ó ṣẹ̀. Ìjọba tún ẹni wọn fi sínú ìwé kan, ìjọba tún ṣe, ẹni wọn ti mọ́lé, ó ti sáàbù táìmù ẹ̀. Ṣé kó má continue pẹ̀lú ìgbésí ayé ẹ̀ ni? Ṣé kò yẹ kó láyé ni? Àbí nǹkan tẹ́ expect ni pé kó mú lọ sẹ́yìn òkun kó lọ yìnbọn fún ni? Mi kò yé mi o. Even Jésù olùgbàlà aráyé níwájú Pílátù béèrè pé oníta lẹ fẹ́ nínú Jésù àtolè. Wọ́n dá olè sílẹ̀, wọ́n ní kó fi olè lẹ̀, kó pa Jésù.
olùgbàlà aráyé wọ́n ní kó fi olè lẹ̀. Kámbèlété eléyìí ò tí ì jalè tí àwọn olè ọwọ́ ọ̀tún gan ńgbà tó kù díẹ̀ kó ní jàánú mi. Jésù ni o máa pàdé òun, ó ní lẹ́ni nìwọ yóò pàdé mi ní paradíṣe. Olè ọlọ́wọ́ ọ̀tún tó ti pààyàn èèyàn mélòó lẹ́gbọ́ tí máa yí pa. Olè ọwọ́ ọ̀tún nígbà tí ó kù díẹ̀ kó kú, ó ní bàbá rántí mi nígbà tí wọ́n bá déjọ bàbá rẹ̀. Jésù ní lónìí ni ìwọ yóò pa. Ẹ kàn ń lọ sí chọ́ọ̀chì ni, chọ́ọ̀chì ò gbénu yín. Ọ̀pọ̀lọpọ̀ yín tó bá díjọ Sunday sẹ́ àwọn tí ó lọ rubbish tẹ̀ ń bá káàkiri kò gbé nínú yín. Tó bá gbé nínú yín, ó yẹ kí ọ̀rọ̀ yẹn kó máa jẹ́ ìmọ́lẹ̀ sípa ọ̀nà yín. Ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń lò yìí, ẹ máa tẹ bá notice tí bá ń ṣerú àwọn ọ̀rọ̀ ẹ̀ máa mú ọ̀rọ̀ jáde fún yín nínú Bíbélì, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ìmọ́lẹ̀ sípa ọ̀nà mi. Kò kí ń jẹ́ ìmọ́lẹ̀ sípa ọ̀nà yín, ẹ kò gbé sórí pé ẹ mọ Ọlọ́run. Tó ẹ bá mọ Ọlọ́run yẹn á jẹ́ ìmọ́lẹ̀ sípa ọ̀nà yín, ẹ máa reflect lórí ọ̀rọ̀ Ọlọ́run. Pílátù wọ́n dá sílẹ̀, wọ́n pa Jésù, wọ́n mú Jésù, wọ́n fìyà jẹ. Nígbà tí wọ́n dé orí igi àgbélébù tó kù díẹ̀ kí ẹ̀mí bọ́, olè ọwọ́ ọ̀tún sọ fún Jésù, ó ní bàbá rántí mi nígbà tí wọ́n bá dé ìjọba bàbá rẹ̀. Jésù wò ó ní lónìí níwọ yóò pàdé mi ní paradíṣe, níwọ yóò pẹ̀lú mi ní paradíṣe. Orí àánú gbà at the point of death, lẹ́gbẹ̀ẹ́ olùgbàlà, orí àánú gbà. Kí ló dé? Báwo láyé yín ṣe rí báyìí? Ọ̀rọ̀ Ọlọ́run ò jẹ́ ìmọ́lẹ̀ sípa ọ̀nà òdodo yín. Báwo láyé yín ṣe rí báyìí? Báwo lẹ ṣe rí báyìí? Báwo lẹ ṣe pàǹfọ̀, lẹ ti ṣe sórí burúkú sínú ẹ̀ṣẹ̀? Báwo lẹ ṣe rí báyìí? Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ̀ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ní kọ̀kọ̀ Ọlọ́run nìkan ló yé. So téèyàn bá ti ṣe báyìí kò gbúdọ̀ rí àánú gbà, kò gbúdọ̀ rójú rere Ọlọ́run, kò gbúdọ̀ live life ẹ̀. Níbi tí ẹ tún burú dé, ọmọ òkókó, ẹ ní respect, ẹ ní regard, ẹ tún ti ń fún lórúkọ, ẹ dẹ̀ fẹ́ ṣe rere láyé. Bíbélì gan sọ, ó ní ẹ tọ́jú ìtọ́jú mi. Ẹ tọ́jú ìtọ́jú mi. Kí ni ìtọ́jú Ọlọ́run? Ọmọ. Ó ní ọmọ ni ìní Olúwa, ọmọ inú sì ni èrè rẹ̀. Bí ọfà ti rí ní ọwọ́ alágbára, bẹ́ẹ̀ ni àwọn èwe rí ní ọwọ́ mi. Ẹ jẹ́ kí ọmọdé kó wá sí ọ̀dọ̀ mi, ẹ tọ́jú ìtọ́jú mi. Ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ Ọlọ́run ò jẹ́ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà yín. Ẹ kàn ṣe pùṣà, ẹ wá máa bú èmi. Tẹ́ ẹ bá respect Ọlọ́run tẹ́ ń sìn, ẹ mọ̀ pé regard tẹ́ bá fún àgbàlagbà ní regard gan, ó yẹ kẹ́ double regard yẹn lẹ́ẹ̀mẹ́ta fún ọmọ kékeré, gẹ́gẹ́ bí àṣẹ Olódùmarè. Gẹ́gẹ́ bí àṣẹ Olódùmarè, ó yẹ kẹ́ double regard fún ọmọdé lẹ́ẹ̀mẹ́ta, gẹ́gẹ́ bí àṣẹ Olódùmarè. Tá bá máa sọ́ọ̀sì, ẹ máa kóòtù Bíbélì, ó ní ẹ̀yin ọmọ, ẹ̀yin òbí, ẹ̀yin ọmọ ẹ má ṣe kíní kan fún òbí yín. Ó tún wá sọ wípé ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú. Ẹ ní rí yẹn. Ẹ jẹ́ kọ́rọ̀ Ọlọ́run guide yín, ẹ kàn ṣe bùṣà. Ẹ kàn ṣe bùṣà. Ọmọ onínàkúnà, ẹ rí story ẹni. Pẹ̀lú bí bàbá yẹn ṣe bí ọmọ tó pọ̀ tó. Bàbá yẹn, ọmọ yẹn dìde lọ bá bàbá ẹ̀. Ó ní bàbá, ó ní fún mi lógún ìní mi, ó ní mo ti sìn ọ́ tó. Bàbá yẹn dẹ̀ ó kó gbogbo àwọn ogún ẹ̀ ó pín sọ́nà ọ̀nà tó tọ́. Ó kó ti àbúrò yẹn ó kó fún. Ó lọ, ọmọ onínàkúnà kó ogún yẹn lọ. Ó lọ ṣe ó mẹ́rì, ó káṣẹ́wó, ṣe gbogbo ẹ̀, ó gbáṣẹ́wó, ó ná owó tán. Nígbà tó ná owó yẹn tó tí ojú ẹ̀ dá. Ó padà, ó wá lọ ṣiṣẹ́ ní agbo ẹlẹ́dẹ̀. Oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ló ń bá wọn jẹ. Ó kọ̀ díjọ́ kan, ló kọ̀ sùn, ló kọ̀ jí, ló wá ní báwo lòun ṣe ṣayé ara òun báyìí? Oúnjẹ àwọn ẹlẹ́dẹ̀ lòun tí wá jẹ, ẹ̀yin ọmọ olówó, ọmọ onílé, ọmọ ọlọ́nà. Òun ti ná gbogbo ògùn ìní òun tó, òun wá ń bá ẹlẹ́dẹ̀ jẹun. Ó wá dìde, ó wá tọ̀ bàbá ẹ̀ lọ. Ó wá lọ bá bàbá ẹ̀, ó ní bàbá, ó ní mo mọ̀ pé mo ti dẹ́ṣẹ̀ sí ẹ níwájú ẹ̀ àti níwájú Ọlọ́run. Ó ní má ṣe mí ní ọmọ ẹ o. Ìyẹn ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni mò ń sọ yìí o. Ó ní ọ̀rọ̀ ọmọ onínàkúnà ọ̀dọ̀ bàbá Ìjẹ̀ṣà ni mò ń mú bọ̀ wá bá. Ó ní bàbá má ṣe mí ní ọmọ ẹ, ṣe mí nìkan nínú àwọn alágbàṣe ẹ. Mi ò tiẹ̀ gbọ́n ògbìyàn, mi ò gbèrò láti ṣe, mi ò deserve láti pé kò pè mí lọ́mọ. Fi mí ṣe ìkan nínú àwọn alágbàṣe ẹ. Bàbá yẹn wá wò báyìí. Ó wá pe gbogbo àwọn èèyàn, ó pe àṣejẹ́. Ó ní ẹ wá, ó ní ọmọ mi, ó ló ti sọnù. Ó ní ọmọ yìí ti kú, ó ti yè, ó ló ti sọnù, mo sì ti rí yé. Ó ní ẹ wá bá mi yọ̀, olórí burúkú yín. Bàbá tí ọmọ ẹ lọ bá tó gba gbogbo ogún ìní ẹ̀ tó ná tán. Ó pè padà, ó ní ẹ wá bá mi yọ̀. Ó ṣe patí pé ọmọ òun ti padà. Ẹ̀yin èèyàn tó ṣẹ̀ tó ti da lẹ́kọ̀ọ́, ẹ fẹ́ kó kú. Bẹ́yìn bá fẹ́ kó kú, bàbá ẹ̀ tó da, tó jẹ́ olúdá ayé tó da ò lè fẹ́ kó kú. Inú ẹ̀ máa dùn pé ó ti padà wálé. Inú Ọlọ́run máa dùn sí wípé ó ti padà wálé ni. Ẹ̀yin nínú ẹ̀yin lẹ ń gbàdúrà kó kú. Ẹni tó ṣẹ̀dá ò lè fẹ́ kó kú.
ẹni tó ṣẹ̀dá bàbá Ìjẹ̀ṣà ò lè fẹ́ kó kú, bẹ́yìn bá fẹ́ kó kú àṣẹ̀dá ò lè fẹ́ kó kú. Òun náà ló tún ṣe fi nǹkan rere ló tún fi ti jíǹkì ẹ̀, ẹ lọ kú tẹ́ ẹ bá fẹ́ kú. And one thing you don't understand, ọkùnrin àbóbìnrin tó dùn láti fẹ́ jù, ọkùnrin àbóbìnrin tó kù tó dùn láti fẹ́ jù, òun ni ọkùnrin tó ti yí, ẹni tó ti yíwà padà, ẹni tó ti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ojú ẹ̀ ti já, ẹni tó ti ṣe nǹkan tó ti bú lọ́wọ́. Tó bá ti ṣe nǹkan tó ti bú lọ́wọ́ tó ti jìyà, ó dàbí ọkùnrin tó bá ní pé kó yẹ máa dóbò káàkiri níjọ́ tó bá ti kó gonorrhea, níjọ́ tó bá ti kó nǹkan tó yẹ pé ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́, ẹ̀rí pé ó máa sá wálé. Irú gbogbo nǹkan tí bàbá Ìjẹ̀ṣà bá máa ṣe sí, ojú ẹ̀ ti já, ó ti jìyà, òun náà ti rí, ó ti ẹ mọ nǹkan tó bá fíra ni, òun náà ti rí ikú láàrin èyí, ó ti dọ́rùn, ó ti bọ̀. So nísìnyí mo mọ̀ wípé a mú okó ẹ̀, á control ara ẹ̀, kò lè ṣe mánamàná mọ́, but ẹ fi ẹni ẹlẹ́ni lẹ̀, ó ti jìyà tó yẹ kó jẹ, ó ti lọ, ó ti dé. Inú mi ní CEO náà ẹ mọ̀ bí tó ti ń bọ̀, ìjánu ìfẹ́ tọ́lọ́run fi sínú ẹni kálukú ẹ mọ̀, ẹ fi wọ́n lẹ̀. CEO náà tẹ́ bá rí ní àgbàlá ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí, ó mà ṣe o, eré máa bẹ̀dùn nílẹ̀ o, ẹ̀dùn ò máa lè sá o sí lumi nílẹ̀ pé ẹ fi ìdà lálẹ́ gírrrrà kẹ́pẹ́ CEO lumi ní kẹ́ṣe gírrrrrr kẹ́ fi ìdà lákẹ́. Mo ti gbọ́ tẹ́yìn kan ní kò kàwé, ẹ̀yin tẹ́ kàwé ara yín pàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣe yín náà nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ lẹ́ kàwé ní Nàìjíríà ìyà lẹ fi ń jẹ, fáìlì lẹ fi ń kó, fáìlì lẹ ń kó. Àwọn tí wọn kàwé ló ń control yín. Nǹkan tí ìjọba ìlú yóò ní nìyẹn. Tó bá ti jáde wọ́n ti tètè mọ nǹkan talent tó wà nínú ẹ̀, nǹkan tó bá fẹ́ ṣe. Fáìlì ẹ̀ ń fìwé kíkà kó. Àgbà ẹ̀ má kàwé ẹ̀ yẹn, ó ń pe bàbá ńlá ìpọ̀nrí ìyálàyà ẹni tó ní PhD, ó ń pe wọ́n ránṣẹ́. Ó jókòó ságbàlá ẹ̀, tẹ́ bá bá sí olùmíní nínú àgbàlá ẹ̀ nínú àgbàlá ẹ̀, nínú ààfin ẹ̀, ẹ̀ mọ̀ pé lára àwọn tí Ọlọ́run kẹ́ ni. Dẹ̀ lè control nǹkan tó bó bá ṣe wù ló ṣe lè ṣe gbèsè, kó lọ pa ọmọ ẹni, àbí kí bàbá Ìjẹ̀ṣà lọ kú, àbí kó náà lọ kú. Ẹ gbájúmọ́ gbèsè ayé yín náà, ẹ fèsì láìpẹ́ yẹn, yín kọ́ lẹ bí náà. Tíjọba bá dẹ̀ fi pé wọ́n ṣe nǹkan tí ò dáa, ìjọba mọ nǹkan tó lè ṣe náà, yín kọ́ lẹ bí. Ẹ kì í ṣe ìyá ẹ̀ náà, ẹ jẹ́ kí n ṣe bàbá ẹ̀, báwo wá ni ti yín ṣe jẹ́? Ẹ jẹ́ kó dùn yín mọ́ níwọ̀n náà, ẹ jẹ́ kó dùn yín mọ́ níwọ̀n náà. Ẹ dẹ̀ respect ọmọ yẹn, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí kò dáa. Ẹ níbẹ̀rù Ọlọ́run, Ọlọ́run ò jẹ́ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà yín. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ mọ Ọlọ́run. ń sọ fún yín pé ẹ mọ Ọlọ́run. Tẹ́ bá mọ Ọlọ́run, àwọn nǹkan tí mo sọ jáde nínú Bíbélì ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀. Ẹ mọ Ọlọ́run. Tẹ́ bá mọ Ọlọ́run, ẹ máa ronú lẹ́ẹ̀mejì kẹ́ tó ṣe nǹkan. Èèyàn kan ṣẹ̀ mí nínú wíìkì tó súnmọ́ mi gan, tí mo ní nǹkan tí mo máa ń fún lóṣooṣù. Èmi àtàwọn fámìlì mi wá dísà pé mi ní fún ní nǹkan mọ́. Nígbà tí mo jí lénìí, ẹ̀mí yẹn tọ̀ mí wá wípé kí n má ṣe bẹ́ẹ̀, pé kí n fọ̀nà mí dá sí ríà fún. Mẹ́wàá mo ti ṣépè, mo ti búra, mo sọ fún pátánà mi má dá sí kinní kan. Ẹ̀mí yẹn ní kí n má ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí yẹn ní tí n bá lọ ṣe bẹ́ẹ̀ tó bá lọ kú, wọ́n máa bèrè ẹ̀jẹ̀ lórí mi. Ẹ̀mí mímọ́ Ọlọ́run tàn mí wá. Ẹ̀mí yẹn sọ fún mi wípé kí n gbọ̀nà mí fi punish ẹ̀, kí n má fi owó oúnjẹ nítorí pé Ọlọ́run fi jíjẹ ẹ̀ sí abẹ́ mi, kí n má ṣe bẹ́ẹ̀. Pé torí tí nǹkan bá ṣe, wọ́n á bèrè ẹ̀jẹ̀ lórí mi. Èmi tí wọ́n á fi guilty ń sìn torí àwọn tí mo ti ṣépè, tí mo ti búra, mi ì mọ̀ bí mo ṣe lè bá wọn pé mo ti fẹ́ change mind mi. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ló tọ̀ mí wá, ló sọ mi pé kí n má gba ọ̀nà yẹn torí tí nǹkan bá ṣe pẹ́rẹ́, wọ́n máa bèrè ẹ̀ lọ́wọ́ mi. Torí pé èmi ni hope tí mo lè máa ràn án lọ́wọ́, pé kí n má ṣe bẹ́ẹ̀. Mo lè wá máa ràn án lọ́wọ́, kí n má bá sọ̀rọ̀, tí n bá ní bá sọ̀rọ̀, bẹ́ẹ̀ kí n má fi ọ̀nà jíjẹ yẹn, kí n má jẹ́ kó fi nira fún torí pé a fi sí mi lọ́wọ́. Mo sọ fún yín pé tó o bá ń rìn lórí ilẹ̀ alààyè tí ẹ̀mí mímọ́ Ọlọ́run níbi kan tí ò tọ́ ẹ kó mọ̀ pé ó ti di òkú. Ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo ìwà tẹ́ ẹ máa ń ṣe yẹn, mo rí pé ẹ̀gbin ni yín, mi gbọ́dọ̀ súnmọ́ yín. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ò sí nínú yín mọ́. Ẹ lọ béèrè fún agbára tí ń tọ́ ni. Agbára ẹ̀mí mímọ́, agbára gbabí má gbàbẹ̀, agbára gbabẹ̀ má gbàbí, agbára ẹ̀mí mímọ́ tó ń tọ́ ni, agbára tí kì í mú ní ṣìṣe, agbára tí kì í mú ní ṣì ìwà wù. Ẹ lọ máa béèrè ẹ̀ torí àwọn ìwà tẹ́ ẹ ń wù tẹ́ ẹ rò pé ẹ ń wù yìí, ó ṣì wọ̀n pé kò sí agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run ò sí lára yín, mo ti dágbére fún yín. Torí tí ò bá dágbére fún yín ni ẹ máa mọ̀ wípé gbogbo wa Ọlọ́run fún wa ní second chance, because ìwà tẹ́lòmíì máa ń wù ó yẹ k'Ọlọ́run kó kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ọlọ́run ṣòro gbìjà. Ẹ wo story àpótí ẹ̀rí, ó fẹ́ jábọ́, ẹni tó fẹ́ bá wọn, tó fẹ́ help wọn láti pé kó jábọ́, ogun dẹ̀ lù pa síbẹ̀. That means pé Ọlọ́run ṣòro gbìjà. Ẹ wo story Solomon, àbúrò ẹ̀ tó bu tó ní ìwà alágbèrè wo ní ṣekúṣe kìnnìkan. Ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ni, ẹranko burúkú bọ́lẹ̀ ó dẹ̀ jẹ́ torí pé ó bú Solomon lálágbèrè. Ẹ wo story Dáfídì. Ẹ wo story Samuel bá ṣe ń bú àwọn àjẹ́ tó, the witch of Endor, ó lọ pe ẹlẹ́dàá, ó lọ bá Ọlọ́run pé kó fún un ní ààyè láti pe ẹlẹ́dàá Samuel jáde lápá ọ̀tún Olódùmarè. Wọ́n dẹ̀ fún láyè ẹlẹ́dàá Samuel ó pè jáde.
ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run tó bà ẹ lọ mọ Ọlọ́run tẹ́ ń sìn, ẹ lọ gba ẹ̀mí mímọ́ sínú ayé yín kó máa tọ́ yín, ẹ ń ṣìwàwù, ọ̀pọ̀lọpọ̀ yín ń ṣìwàwù. Ẹ káàárọ̀ wo CEO mo tiẹ̀ mọ̀ pé kò move ẹ̀ náà, I know you, mo mọ̀ ẹ́, mo mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ ó tiẹ̀ lè má rí gan torí kò ṣe tó wà lórí Facebook, ó lè má rí. Bàbá Ìjẹ̀ṣà náà ó kú oríire, Ọlọ́run á jẹ́ oore yẹn ní àjẹmọ́nú fún ẹ, á lọ́wọ́ rí lẹ́yìn, ọmọ náà á dàgbà, á dògbó, á gborí ilẹ̀ ṣe rere. Orin fa orin gbẹ̀ndẹ́kẹ́ nígbà tí mo bá tún lè gbọ́rọ̀ orin ọ̀tẹ̀ lẹ́nu àwọn òpònú erin bí sí ọjọ́ ìnìmú fúnrin ọdẹ fún wọn lẹ́sìn ìsìn wọ́n sì mọ ọ̀rọ̀ bí aṣọ àwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ lèmi ń bá wí olóhùn mòwe rẹ̀ abínú ẹni mọ̀ra rẹ̀ níwèé. ẹ wo ẹ̀yin tèmi bàbá Ìjẹ̀ṣà ti jáde tán báyìí o láti máa fún gbogbo àwọn ọ̀tá rẹ̀ lésì, gbogbo àwọn tí wọ́n wò pé báwo lọ̀rọ̀ ọmọ bíbí ṣe jẹ́. ẹ wo ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀. Lizzy Anjorin ìyẹn náà ṣe kí ni ó kojú Ìyábọ̀ Òjó. Bí Lizzy Anjorin ṣe ń kojú Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ ni Ijesa ìyẹn náà tún fèsì Ikechi Blessing pé kí ni tiwọn nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. ẹ wo inú fídíò náà lẹ ti máa wo gbogbo ẹ jẹ́ kí n fi lẹ̀ kájọ wò ó. torí pé Ìyábọ̀ Òjó ti lọ dó Ìjẹ̀ṣà rí, Ìyábọ̀ Òjó wà end up láti jẹ́ ìyàwó lé Ìjẹ̀ṣà, ẹ fẹ́ kí Ìjẹ̀ṣà kú. àwọn sẹ́nítọ̀ tí ò dó Ìyábọ̀ Òjó lánàá nítorí pé Ìyábọ̀ Òjó ó smell kò ní tíátà mi ń dó àwọn sẹ́nítọ̀ yẹn, ẹ kún Ìyábọ̀ Òjó lọ́wọ́ bá yé àwọn sẹ́nítọ̀ yẹn jẹ́. ẹ fún mi lólóṣèlú kan tó dó Ìyábọ̀ Òjó àbí tí Ìyábọ̀ Òjó fẹ́ dó tí kárí ẹ̀rí mi dì sí. ẹ fẹ́ pa Ìjẹ̀ṣà, ẹ wá ẹ ya wèrè gbọ́n ẹ̀yin Yorùbá ẹrú ibà mi o. ẹ wo ẹ̀yin èèyàn ẹ tí ì gbọ́ nǹkan kan rárá nínú fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí o. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni Lizzy Anjorin ló tú nínú fídíò yìí. ẹ wo ẹ má jẹ́ kí n dá yín lágara, jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ó. eléyìí tún lágbára o, eléyìí tún lágbára o lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ṣá àráyé. ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe fún wa. lágbára Ọlọ́run ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, bẹ́ẹ̀ lẹ ò ní fi gbé ọmọ sí. ẹ̀yin Yorùbá ẹ já wèrè gan o, ẹ dẹ̀ ṣe fídíò ẹ fẹ́ kàn gbé Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n. ẹ̀yin Yorùbá àgàgà ẹ̀yin ọkùnrin yẹn ẹ dẹ̀ ń ṣe fídíò ẹ fẹ́ kàn question ọjọ́ tí Lumini lóyún àtijọ́ tí Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n. ẹ mọ̀ bẹ̀rù yín gan o, àmọ́ ẹ question Ìyábọ̀ Òjó tí ọmọ ẹ lóun bímọ 2 months after wedding. ẹ question bí tí Ìyábọ̀ Òjó ti lọ ra ọmọ fún ọmọ ẹ 2 months after wedding ni Ìyábọ̀ Òjó announce pé ọmọ òun bímọ 2 months after gẹ́rẹ́gẹ́. àsàtijọ́ tí ọmọ Ìyábọ̀ Òjó tó ṣe wedding that means wípé oyún yẹn ti wà lóṣù méje. ara tí ọmọ Ìyábọ̀ Òjó fẹ́ fi gbé oyún oṣù méje dà, ara tí ọmọ Ìyábọ̀ Òjó tó fẹ́ fi gbé oyún oṣù méje dà. tó bá tiẹ̀ jáwọn tó sanra tí kò wọ́n máa ń round aṣọ kókè bọ́dì wọn gbé oṣù méjì gẹ́rẹ́gẹ́ Ìyábọ̀ Òjó lọ ra ọmọ. táìmù tí Ìyábọ̀ Òjó lọ ra ọmọ yẹn ó sá kúrò bó ṣe ń lọ Kenya ló ń lọ Canada ló ń padà sí Tanzania tó fi parí gbogbo pépà ọmọ tó rà. ẹ fi ọjọ́ kan question Ìyábọ̀ Òjó rí pé oṣù kejì tọmọ ẹ ṣèyàwó rẹ̀. àmọ́ ẹ question bàbá Ìjẹ̀ṣà nítorí pé kò padà fẹ́ Ìyábọ̀ Òjó sílé bí ìyàwó. ẹ ń question ẹ pé oṣù keje tó jáde lẹ́wọ̀n náà bímọ fún. ẹ ń question Ìjẹ̀ṣà tẹ́ ẹ rí fídíò tí géńdé Ọlọ́run ọmọ 20 something years tó dìde tó lọ tilẹ̀kùn. fídíò tẹ́ ẹ rí pé ọmọ yẹn ló kọ́kọ́ make advance sí bàbá Ìjẹ̀ṣà. ẹ rí ọmọ yẹn o, ẹ wá sọ ọmọ yẹn di ọmọ ọdún 4. ẹ wá táàgì Ìjẹ̀ṣà ní pedophile pẹ̀lú ọmọ 23 years tó gbọ́dọ̀ ti ṣíwọ́ ọmọ bíbí. ọmọ 23 years láyé àtijọ́ tó jẹ́ pé ọmọ tí ẹ̀gbọ́n gbọ́dọ̀ ti máa bímọ. ẹ wá sọ ọ̀dọ̀ ọmọ ọdún 4 fún gbogbo wa. àmọ́ Ìyábọ̀ tó gbé Mohbad lọ sí UK tí wọ́n sọ àdírẹ́sì ibi tí Mohbad ti perform. boyfriend Ìyábọ̀ Òjó di ọ̀la owó tí Mohbad fi perform fún Pọ̀lọ́ wọn ṣàkáǹtì ẹ̀dọ́là. Pọ̀lọ́ jáde kó sọ pé ibi tó ń sanwó iṣẹ́ Mohbad sí rè. ẹ question Ìyábọ̀ Òjó, ẹ question Ìyábọ̀ Òjó tí Mohbad kú sí kámpù ẹ̀. àmọ́ ẹ question Ìjẹ̀ṣà tí géńdé Ọlọ́run tí ọyàn ẹ gbórin jọ yàn mí yìí lọ
tó fi ọwọ́ ra nìkan ẹ̀ ń question ẹ̀ pé ó fi do file ọmọ 23 years. ẹ̀ ń question Ìjẹ̀ṣà àmọ́ ẹ̀ question ìlọ́kọ tó rán bàbá ọmọ ẹ̀ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n la pé ẹ̀ question ẹni tó ń pèrè ní Diona ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ó lọ fẹ́ ọkọ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tí kò mí sí birthday wọn rí ó wá ń sọ fún gbogbo yín lójú ara yín pé Diona lòun ẹ̀ẹ́dẹ̀ fọjọ́ kan béèrè pé Diona kíni ṣé Diona ọmọ owó ẹ àbí Diona virginity ẹ béèrè yẹn rí so Ìyábọ̀ Òjó ó ti build àwọn gúùpù apààyàn to that extent that ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ bí olórí ẹ̀ ń sọ̀rọ̀ bí olóṣì. Number one jẹ́ ń gbé ẹ débẹ̀ fún pé Ìjẹ̀ṣà end up pẹ̀lú CEO Lumini bó end up pẹ̀lú CEO Lumini that shows Ìjẹ̀ṣà was innocent and he was compensated from above. That is what they call compensation. Tá bá gbé Lumini tá bá gbé Ìyábọ̀ Òjó sórí igbálẹ̀ ni ta ló wà valuable náà méjèèjì ta ló ṣe fi tọrọ ọmọ náà méjèèjì ta ló fi ṣe ta la lè fi tọrọ ìyàwó nínú àwọn méjèèjì ta ni national treasure nínú àwọn méjèèjì nínú Lumini àti Ìyábọ̀ Òjó. Lumini tó bá wùn ẹ́ kó lọ máa wáìnì pẹ̀lú Ìyábọ̀ Òjó là tó bá ta sí máa gbé ẹ ṣe pé èmi ò gbé jẹ́ bí ò tọrọ lèmi sọ kẹ́ kó ṣì lọ torí kò sí ọ̀kan mi tó gbádùn. For Ìjẹ̀ṣà láti fẹ́ Lumini gbogbo èèyàn ọkùnrin tẹ̀ ń bú Ìjẹ̀ṣà ẹ lọ kú ẹ lọ mú àìpò gbéyàwó lé ẹ síta kó tó bú Ìjẹ̀ṣà jáwó wọ́ọ̀tì ìyàwó lé ẹ jẹ́ káwọ contribution ìyàwó lé ẹ sí Nigeria society. God came from above. He kept Ijesa for 5 years and he prepared the table before his enemy. Tí family member mi bá fẹ́ sí Olúmini, máa fi family member yẹn, máa fi sínú special call mi sí Olúmini nínú ayé. Ògbóǹtarìgì télọ̀, ọmọ burúkú tíṣẹ́ télọ̀ ń gbá nínú orí ẹ̀. There is no how you will write a story or history of Yoruba land. Tá bá pínlẹ̀ ní tí Olúmini wà náà tẹ́ máa bọ́ tẹ́ máa ṣe yes ma fún. That is a company. She is a company. She is the table. She is the continent. She is the country. She is the nation. For Ìjẹ̀ṣà láti bímọ àkọ́bí ọkùnrin through Lumini. Obìnrin tá fi ń tọrọ ọmọ, ìyàwó tá fi ń tọrọ ìyàwó, citizen tá fi ń tọrọ citizen. Àṣàyàn ní Lumini. Ó rò pé Lumini pọ̀ ni. Kí Lumini bá pọ̀, mú Lumini kan jáde nínú ẹbí ẹ̀. Ìwọ mú Lumini kan jáde kó lórí burúkú títí ẹ tó ṣe show fún Ìjẹ̀ṣà fún mi ní Lumini inú ẹbí ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ gẹ́gẹ́ bí ìyàwó ẹ àbí gẹ́gẹ́ bí family member ẹ fún mi ní Lumini kan. Baba Ìjẹ̀ṣà is not your regular customer. Baba Ìjẹ̀ṣà is your boss. Baba Ìjẹ̀ṣà deserve a chieftaincy title in the country. For Ìjẹ̀ṣà to have end up with Lumini, it shows you Ìyábọ̀ Òjó, you cheated that man. Ìyábọ̀ Òjó, it shows that you lied against that man. Ìyábọ̀ Òjó, God disgraced you before the whole world. Lumini wá kéré nú ayé ni. Lumini ò mọ value ara ẹ̀ ni. Tó bá jẹ́ pé Lumini lè dúró bí wá ṣe dúró ni. Wọn ò bí pọ̀ rí ìyá láyà gbogbo yín àti lọ́kọ àti Ìyábọ̀. Ẹ gbọ́dọ̀ lárúkọ mọ́ Lumini lórí. It is not about age. It is about her achievement. It's only God that can reward a man. It shows Ìyábọ̀ Òjó lied against Ìjẹ̀ṣà. The news that came out yesterday. I was expecting Ìlọ̀kọ̀mọ Àrélù. I was expecting you. Ìlọ̀kọ̀ mẹ́sẹ̀ síbi bọ́ síbi. Ẹsẹ̀ tó gbé lọ tó fi ṣe baby shower. Kí ló dé tó ṣe lè post ọmọ afẹ́ tó ránṣọ ọ̀fẹ́ fún ẹ fógún ọdún ẹgbẹgbẹ̀rún ọdún. Ọmọ afẹ́ tó spend the sleepless night. Why are you not bold enough láti lè post ọmọ afẹ́ tó fa yes ẹ?
ṣé ẹ lọ ṣe baby shower ni abẹ lọ fi ṣẹ̀sín ṣé ẹ lọ ṣe baby shower ni abẹ fẹ́ pa Ìjẹ̀ṣà yanyan ṣé gbà tẹ́ lọ ṣe baby shower ṣé ẹ dá bàbá ọmọ mọ̀ ṣé báṣọ tó wọ̀ fún baby shower ṣé bí dìse máa ṣọ yẹn lọ́kọ yẹn wọ̀ kí ló dé tẹ́ ṣe fẹ́ rí lọ́ǹchì sí Ìjẹ̀ṣà tẹ́ ṣe fẹ́ kàn padà sẹ́wọ̀n mo ń béèrè yìí lọ́kọ́ gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ síbi mo ní why are you not proud enough to post your ọmọ afẹ́ you are scared of Ìyábọ̀ Alice Òjó because irú kankan náà ni wà tí Ìyábọ̀ Òjó èmi ò tí ì rí ohun tó máa dé bá ọmọ afẹ́ tèmi tí mo máa dìná yẹn nínú òjò nínú ẹ̀rùn nígbà jíjẹ nígbà tí ò bá sí toró lórí burúkú obìnrin ní ẹ̀ lọ́kọ́. So when Iyabo was dragging Ijesa to prison, you cannot beg on behalf of your Omoafe to spare Ijesa. And you end up with enemy of your Omoafe. Ó yẹ kó lọ pa gbogbo yín. Ẹ̀yin tẹ́ bá tún ṣì ń wo fíìmù àwọn pípù yìí. Ọ̀run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín. Ẹ̀dẹ̀ bá ṣe wo fíìmù àwọn pípù yìí. Ẹ̀dẹ̀ bá ṣe wo fíìmù wọn. Ọ̀run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín ẹ̀dẹ̀ bá wo fíìmù wọn. He who wants equity must come with clean hands. You want the society to bless you, you must bless the society back. Iloko, where is your conscience? How can you later become a best friend of your Omoafe's enemy? Èyí tí Iyabo Òjó ṣe fún mi tó ṣe fún ọkọ mi. Ó ṣayé yìí mọ́ kò sẹ́ni tó máa parí ìjà yẹn. Ká má ti sọ wípé Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n ọdún 5. Iloko, you now end up in the same camp. The camp tó wà yẹn sìn, ó lè celebrate ọmọ afẹ́. Kí ló lọ ṣe níbi kí lẹ lọ ṣe surprise baby shower funfun. Mo ń sọ̀rọ̀ yín. Àwọn èèyàn rò pa láṣọ jù ní. Àwọn èèyàn rò pa láṣẹ jù ní. Mo ń sọ yí àwọn èèyàn tẹ́ ti waste dànù. Tẹ́ dẹ̀ máa ṣojú fún. Ẹ̀yin lẹ máa waste àwọn èèyàn. Ẹ̀yin lẹ máa sunkún lọ́jọ́ burial. Ẹ̀yin lẹ máa fòkun wọn gba donation. Ìyá afẹ́ Ìlọ́kọ, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó jẹ́ pé ìwọ kọ́ lẹni àkọ́kọ́ láti celebrate ọmọ afẹ́ pẹ̀lú ọmọ òkúkú ọwọ́ ẹ̀. Anybody tó ọmọ afẹ́ ẹ bá fẹ́ is none of your fucking business. Torí ìgbà tó ń ṣe ọmọ afẹ́ fún ẹ, your life was miserable. Ìgbà yẹn ló gbé ọkọ ẹ lọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. And she stood for you. Nígbà tí wọn náà rán ọkọ ẹ lọ sẹ́wọ̀n. So nígbà tí ọ̀tá rán ọkọ ọmọ afẹ́ lọ ẹ̀wọ̀n, why are you not there to celebrate her? Mo ń béèrè pé kí lẹ lọ ṣe baby shower fún Lumini fún gbogbo yín tẹ́ ṣe baby shower pátápátá kò sí kankan nínú yín tó celebrate ọmọ kókó yẹn sí Olúmini. Ọjọ́ tá a jọ sọ̀rọ̀ tó jẹ́ kí n mọ̀ pé Ìjẹ̀ṣà ló lọ́mọ mo ní ṣẹnu ẹ báyìí. Yàtọ̀ sí pé a jọ sọ̀rọ̀ Ìjẹ̀ṣà gbogbo ẹnu ni mo fi sọ kò yẹ kí n sọ ilé àmọ́ máa sọ. Èmi ti ṣe nǹkan kan fún sí Olúmini rí tó jẹ́ pé nǹkan tó tóbi láyé àtọ̀run tí sí Olúmini gan mọ̀ pé mi mo ṣe. Ó ṣẹ̀ṣẹ̀ rántí ní 2 weeks ago ni 2 months ago ó ṣẹ̀ṣẹ̀ rántí ni ó wá sọ fún mi pé sísá tó tọ́ mà ní mo máa ti gbàgbé ilẹ̀ máa ṣe kò rántí rí mi ì búlì ẹ̀rí mi ò búlì ẹ̀rí etí kejì ò gbọ́ rí a lọ sí pèjẹ lọ stọọkì ẹ̀rí aṣọre yẹn fún láyé àti lọ́run a dẹ̀ ń fàdúrà ràn lọ́wọ́ a dẹ̀ ń promote ẹ̀ lórí péjì wa tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ṣerú oore yẹn fún ayé gbọ́dọ̀ ti parí. Bàbá Ìjẹ̀ṣà bọ̀dá Lánre industry bọ́ọ̀lù ní wọ́n máa gbá yín títí tẹ̀mí máa fi bọ́ lára yín. Bọ̀dá Lánre jáde lẹ́wọ̀n mo bá bọ̀dá Lánre sọ̀rọ̀ mo gbóhùn àwọn ọmọ ní tíátà the same àwọn ọmọ ní tíátà wọ́n súnmọ́ Ìyábọ̀ Òjó bí iṣan ọ̀run the same àwọn ọmọ ní tíátà lọ ṣe baby shower fún sí Olúmini àmọ́ tí wọ́n lè celebrate ọmọ àkókò yẹn. Bọ̀dá Lánre
ẹ lè dẹ́rù yín gbé. Mo máa lo case yín as case study láti stop Ìyábọ̀ Òjó láti pa àwọn ọmọ mi. Bọ̀dá Láre, mi ò gbèjà yín, necessity ni mò ń ṣe gẹ́gẹ́ bí abiyamọ. Ẹ lè dẹ́rù yín gbé. Ẹ ní mind of your own. Ẹ dey think beyond the box. Gbogbo ògbésí ayé yín nínú film industry yẹn. So kò sóore téèyàn fẹ́ ṣe fún yín nínú film industry yẹn. Bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n, àfàìmọ̀ kan máa fi kú rèwerèwe pa yín. Torí pé ẹ nígbàgbọ́ nínú ara yín. Gbogbo ògbésí ayé yín nínú film industry yẹn. Bọ̀dá Láre, wọ́n rún ẹlẹ́wọ̀n ọdún 5. Ó wá padà sọ́wọ́ àwọn ọmọ tó ń rún ẹlẹ́wọ̀n. Ó yẹ kí wọ́n fọ ẹkùn ẹni pẹ̀lú rọ́bà. Ó yẹ kí wọ́n fọ ẹkùn ẹni. Èyí tí Ìyábọ̀ Òjó ṣe fún mi àkọ́kọ́ mi lásán, ó máa jẹ̀yà kú lọ́wọ́ mi ni. Kò sí bàbá ńlá kú ẹni tó lè bẹ̀bẹ̀. Ó máa jẹ ìyà yẹn kú tọmọtọmọ ẹ̀. Bọ̀dá Láre, tó bá jẹ́ pé o ti ṣiṣẹ́ mi ìyàtọ̀ sí film industry, ò bá mọ ọwọ́ ọ̀tá rẹ̀. Ó mọ ọwọ́ ọ̀tá rẹ̀. Ẹ̀wọ̀n tó ń rún ẹ lọ yẹn, ó kọ rí bí fíìmù ni. Ó mọ̀ kán ti bà titi ẹ jẹ́. Eré ló máa pè é. Ìgbẹ̀yìn ló ń dolókun àdá. Ọmọ tó bí yìí tó bá bẹ̀rẹ̀ sí ní dàgbà, kò síkú tó fẹ́ pa ẹ́ bí wọ́n tó ṣe fún ẹ̀yin lọ. Bọ̀dá Láre, ẹ ní orí tẹ̀ ń rò, ẹ ní orí ìwẹ̀ ẹ̀rí. For the fact that you don't know gravity of what they have done to you, ẹ jẹ́ kí n lè bá yín sọ̀rọ̀. Tó bá jẹ́ pé ẹ mọ gravity tó ṣe fún yín ni, ọ̀rọ̀ èmi àti yín ò bá yẹra wa. Olórí burúkú ìbànújẹ́ ọmọ wúlé mọ́tì. Ṣé àwọn pé ìgbà tí èmi àti ẹjọ́jọ́ yìí ṣù tó wá fún mi, ṣé àwọn pé bàbá Ìjẹ̀ṣà pè mí. Ẹ̀lú àbúrò mi, kí ló tún dàwọ́ àti Àrẹ̀jàn pọ̀ fi sílẹ̀ ẹjọ́ àbúrò mi. Mo wá kọ́ ti fídíò Àrẹ̀jàn, mo kọ́ tiẹ̀ sílẹ̀ Ìjẹ̀ṣà. Ṣé àwọn pé Ìjẹ̀ṣà ò mọ̀ wípé ìjà òun ni mò ń gbè egéṣì ìbànújẹ́ ọmọ wúlé mọ́tò Àrẹ̀jàn. Ṣé àwọn pé Ìjẹ̀ṣà ò mọ̀? Kí ló dẹ̀ bí mi nínú ni wípé Àrẹ̀jàn àti Ìyábọ̀ Òjó wọ́n ti jọ ń ṣàbúrú yẹn bọ̀. Nígbà tí Ìyábọ̀ Òjó lọ ṣe show against mi lọ́dọ̀ Bíọ́lá, Àrẹ̀jàn ṣí àì, ìyàwó ẹ̀ ṣí àì. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀, ìyẹn lọ bẹ́ẹ̀. Nígbà tí Àrẹ̀jàn máa jáde, olórí burúkú, alákìísà, aláyé bàjẹ́, ẹni títí ẹ ti ta. Gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà Àrẹ̀jàn, ìgbẹ̀yìn àwọn ọmọ yìí máa dàbí ìgbésí ayé Àrẹ̀jàn. Ẹ̀yin wọn tẹ́ bá ti rí jẹ tẹ́lẹ̀, ẹ̀ ní rí jẹ mọ́, ayé yìí máa dàbí ayé Àrẹ̀jàn. Mo wá kọ́ ti fídíò. Ibi tí Àrẹ̀jàn ti admit pé tòótọ́ ni Ìjẹ̀ṣà rè. Wọ́n wá ṣe báyìí. Àbúrò mi, Àrẹ̀jàn ṣá. Ṣé yẹ ká Àrẹ̀jàn ṣe báyìí fún mi? Kò sí bàbá Ìjẹ̀ṣà sọ ni. So, tí nǹkan t'Àrẹ̀jàn ṣe yẹn tí ò bá ní ṣe pẹ̀lú Ìjẹ̀ṣà. You don't understand? Ìjẹ̀ṣà ò rẹ́dì láti rí aburú nínú nǹkan tí àwọn pípù yìí ṣe. Èyí tó bá kan Ìjẹ̀ṣà ni Ìjẹ̀ṣà fẹ́ fi ra pítì. Get me, give me cup. Yes, put it in the cup. Until ìgbà tí mo cut video yẹn pé tí mo ní bàbá Ìjẹ̀ṣà, even tẹ́ bá pààyàn, kò tọ́ sí ẹni onítíátà kankan lẹ́nu láti bá ti yín jẹ́. Tó bá máa bá ti yín jẹ́, jẹ́ kí ará àta bá ti yín jẹ́. Ẹ má jẹ́ kó jẹ́ onítíátà ẹgbẹ́ yín ló máa bá ti yín jẹ́. You don't understand? Until I sent him the video. So when I sent him the video, if never listen to Boshe, oh stand down. Like he didn't know. He did not know. The same thing in 2019. Tí bàbá Ìjẹ̀ṣà pè mí, Lizzy, kí ló fa wàhálà ìwọ àti Ràkúnmí onígbọnà. Mo ní bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ yìí tí ń pa àwọn èèyàn. Àwọn ọmọ yìí tí ń set àwọn èèyàn bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà ní tí wọ́n lè máa wòran. What is that? For this thing. Bàbá Ìjẹ̀ṣà ní máa wòran, mo ní bàbá Ìjẹ̀ṣà. Nǹkan àwọn ọmọ yìí ń ṣe kì í ṣọ̀rọ̀ wòran. Bí wọ́n bá wòran, àwọn ọmọ yìí máa rán yàn lẹ́wọ̀n. Ẹ̀gbọ́n tí bàbá Ìjẹ̀ṣà sọ. Bàbá Ìjẹ̀ṣà ní tó bá jẹ́ oníṣẹ́, òun máa dákẹ́ o. Òun ní sọ̀rọ̀. Mo ní wàláhì bàbá Ìjẹ̀ṣà. Àwọn ọmọ yìí máa ṣe fún yẹn dẹ̀ máa lọ ẹ̀wọ̀n. Wọ́n ní tó bá dìgbà yẹn táwọn bá sọ̀rọ̀. Ní lọ́mọ àlè làwọn. Ṣé àwọn pé kò ọdún kan tí Ìjẹ̀ṣà fi lọ ẹ̀wọ̀n? Ẹ jẹ́ n calculate ẹ̀ fún yín.
2019 around August September ní kéèsì èmi àtàwọn ọ̀rà kan náà. 2020 May Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ẹ̀rí pé kò pọ̀dún kan. Sorry, 2021 sorry, come help me keep this joy at the back. ẹ má bínú. ẹ̀dọ̀ mú bọ̀. mo bọ̀ máa jí sí ṣé you see am n bọ̀ tẹ̀ no this one this place. 2021 May Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n a year and 3 months nígbà tí Ìjẹ̀ṣà wà ní crisis tí Ìjẹ̀ṣà pè mí. Lizzy àbúrò mi èmi náà ti dé o ó sọ fún mi ní ìgbọ́ bàbá Ìjẹ̀ṣà ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ pé bó ṣe rí rèé mo ní mo sọ fún yín pé àwọn ọmọ yẹn wọ́n ti dìdàkudà gan mo ní bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ rí ṣètò tọ́lẹ̀ rí bàbá Ìjẹ̀ṣà ní tí gbogbo ayé ò bá trust òun Lizzy ṣé ò trust òun rí Lizzy ṣé bóun máa ń rí ẹ tó máa ń mú àwọn ọmọ kéékèèké mo ti wá location mi rí dáadáa èmi náà ti lo location ẹ rí ṣé o gbọ́rù ikú bẹ́ẹ̀ yẹn nípa mi rí mo ní bàbá Ìjẹ̀ṣà mi ò gbọ́ nípa yín bọ́ kéèsì ilé wọn lẹ ṣe bàbá Ìjẹ̀ṣà ní tóun bá ṣe tóun bá purọ́ fún mi kí n fa àwọn fọlọ́run onípẹ́pẹ́ tó tọ́ lòun ṣe tóun parọ́ fún mi kí n fa àwọn fọlọ́run ó ní ṣé ó pọ́sibú kóun bọ́ ọmọ kékeré sùn ó ní àmọ́ tóun ò bá ṣe ó ní Lizzy ó láṣìírí àwọn tó ń ṣe kí ni máa tú nǹkan tí Ìjẹ̀ṣà sọ fún mi nìyẹn and I called my husband èmi wà ní Amẹ́ríkà mo lọ bímọ that was around April mo dẹ̀ pé ọkọ mi ọ̀gá mi ní Ìjẹ̀ṣà kì í ṣe òun ló kọ́ mi iṣẹ́ o but senior mi ní film industry gbogbo fíìmù tí n bá dẹ̀ ṣe Ìjẹ̀ṣà máa ń wà ń bẹ̀ you don't understand kò lè níṣòro kò sí bí crisis Ìjẹ̀ṣà ṣe lè le tó mi ò lè fi Ìjẹ̀ṣà lẹ́nu crisis mi ò lè fi sílẹ̀ mi ò lè fi sílẹ̀ torí pé ìtorí ijó ìṣòro nìyàn ṣe ń mọ̀yàn ìtorí ọjọ́ ìṣòro nìyàn ṣe ń léyàn torí ọjọ́ ìṣòro nìyàn ṣe ń báyàn ṣe kò sí bí crisis ṣe lè worst tó láyé in as much tó bá ti ṣe dáadáa fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ àti dúró fún ẹ. ẹ bá mi mú irú obìnrin bíi CEO wa ẹ wá bú sí o ẹni ó wà desperate fọkọ àná olórí burúkú yín Nkechi mo ò gbọ́ pá mo ò gbọ́ pọ́ àlóyè wetin devil talk olórí burúkú ó dàbí àpẹẹrẹ tàtàṣé tó ti rà ó dàbí àpò ẹ̀wà tó ti ní kòkòrò tó ti di àpò bọ́là olórí burúkú orí kan ṣe kan Fálẹ́gàn dúẹ olóò márùn ni ó ní tẹ bá jẹ ọgbọ self contained ẹbí Fálẹ́gàn ń gbé kitchen wà níbi toilet wà níbi bathroom wà níbi olórí burúkú for myself to myself àwa máa bọ̀ ní London òun kan náà ló máa ra flower fúnra ẹ̀ òun kan náà ló máa gbòtẹ́ẹ̀lì fúnra ẹ̀ aláṣẹdànù ara ń ta ẹ́ Nkechi blessing ara ń ta ẹ́ ó ṣọ́ọ̀kì ẹ bákan ó wò pé wọ́n tó dá tó yìí ó wọ́n kọ pé ẹ́ wọ́n kàn bẹ́ẹ̀ sùn ni excessive sẹ́wọ̀ excessive wo beautiful girl tó tún showcase excessive wo showcase ẹ̀ rí ìwọ ló máa showcase gbogbo wọn desperado ara wa ń ta ẹ́ ṣebí gbàtẹ́ lọ ya fíìmù ìwọ ló fẹ́ bóńlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà jẹ́ ju ẹ dídó lóòbò anybody can kogi sí consented adult ni wọ́n you cannot tell people how to live their freaking lives olórí burúkú ni ẹ lọ ṣọgbà yín bandit apá yín tán ni. ẹ̀yin tèmi wàhálà ti wà o látìgbà tí bàbá Ìjẹ̀ṣà tó ti ànáǹsì ọmọ tuntun tó bí ni àwọn kan ti bẹ̀rẹ̀ sí gbógun ti ìyàwó tó bímọ fún bàbá Ìjẹ̀ṣà pé ẹ ṣerú bàbá Ìjẹ̀ṣà ló yẹ kó fẹ́ pé òun tó jẹ́ celebrity tó jẹ́ pé ó tún lówó lọ́wọ́ pé ṣerú bàbá Ìjẹ̀ṣà yẹn ló yẹ kó fẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ti gbàgbé pé àyànmọ́ ni kádàrá orílẹ̀ lẹ́jọ́ o wọn àwọn kan ní pé torí pé ó wà desperate ọkọ ni ọ̀tọ̀ọ̀tọ̀ máa ní bọ́lọ́run máa ṣe ti ẹ̀dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lọ́run ṣe ṣẹ̀dá ayé o ṣé ẹ mọ̀ wípé lé ayé tá a wà yìí ẹlòmíín wà kò ṣẹ́yún rí o virgin ló jẹ́ títí tó fi parí yunifásitì ìgbà tó wọlé ọkọ kò mà rọ́mọ bíi àṣẹ́wó tó jẹ́ pé ó ń bímọ tó ń sọmọ nù tó ń ṣẹ́yún ní gbogbo ìgbà á sì wọlé ọkọ nígbà míì á sì máa bí wẹ́rẹ́ ẹ rí i pé iṣẹ́ Ọlọ́run ni ẹ wò ó tẹ́ ẹ bá wò gbòòrò dáadáa ẹlòmíì fine girl pẹ̀lú bó ṣe fine tó fine tó tún níṣẹ́ gidi lọ́wọ́ ó máa wá ọkọ títí kò ní rọ́kọ o ibẹ̀ lẹ́lòmíì wà tí ò tiẹ̀ kàwé tó tún burẹ́ wà
tí a sì rí bàbá olówó tó máa rí ọkùnrin tó lówó tó níṣẹ́ lọ́wọ́ tó máa fẹ́ ẹ ṣèyẹn lẹ́lẹ́kejì ṣe rí ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù eléyìí ló bí Bukky Jesse nínú wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ celebrity tó yẹ kẹ́ ẹ bá arábìnrin yìí àti bàbá Ìjẹ̀ṣà yọ̀ níṣẹ́ lẹ tún bú wọn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ gbọ́ àwọn tí Bukky Jesse tó dárúkọ tó ta sí wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí congratulations to bàbá Ìjẹ̀ṣà ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá wa wo subscribe button tó wà nísàlẹ̀ yẹn ẹ kílìkì lé lórí ọ̀fẹ́ ní subscription ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Because there was not enough evidence ẹ lọ wo CTC court bàbá Ìjẹ̀ṣà yẹn ẹ gbọ́n mi ṣá. Baba Jesha was sentenced to 5 years imprisonment because he molested minor based on the video we saw. And then so statement kan say anikilode don fún wa ní voice níbi tó ti show video yẹn fún wa. Ẹ lọ wo CTC court say court ó sọ pé Baba Jesha fipá bá ọmọ lò pọ̀. Wọ́n ní ẹ gbọ́ mi ṣá. Wọ́n ní ó touch ni. Ẹ gbọ́ mi ṣá. Ṣùgbọ́n Nigerians ní kúre until it happens to your children. Which children? Wọ́n ní kíyàn wá ya fíìmù, wọ́n ní kó di ọmọ mú, ẹnu 5, àní ẹ bá mi mú wá, ibo ni kóòtù ti sọ pé ó fipá bọ́ ọmọ lò pọ̀. Wọ́n ní ó fọwọ́ kan ọmọ yẹn ni, based on nǹkan tí bàbá Ìjẹ̀ṣà sọ, ó ní script tó kọ fóun lòun act. Wọn ò ṣe bá wa láòdù bẹ̀yẹn kọjá ká gbọ́ nǹkan tọ́jọ́ ń sọ. Kí ló dé tó reduce ẹ̀? Wọ́n ní kò sí evidence pọ́n fi ipá bọ́ ọmọ lò pọ̀. But based on nǹkan tí Ìyábọ̀ Òjó àti princess wa sọ fún yín, gbogbo yín wá gbé ó bọ́mọ lùpọ̀ ẹ bá mi mú síta ẹ gbé CTC síta kàkà. Wọ́n ní ó tọ́jú ọmọ yẹn wọ́n sọ pé ó fipá bá lò pọ̀. Ẹ wò mí dáadáa, I am not your regular. Màá sọ bó bá ṣe dẹ́ni ẹ̀ ní kúre gbogbo Nàìjíríà ẹ lè fèsì mi mo bólúwa dúró ni mo ò nídìí speaker màá dúró ti gbogbo yín. Àní tẹ́ bá mi mú wá ẹ gbọ́ mi no àní kẹ́ gbọ́ nǹkan tèmi ń sọ sẹ́ ṣe bí gbogbo yín sunkún pé ó fi bá minor lò pọ̀ ẹ wá jẹ́ ká fìyẹn lẹ̀ sìn ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ mo tún fẹ́ fún yín lánàá dáhùn. Now ó wá sọ pé ó fi bá minor lò pọ̀ ṣe àwọn ẹgbẹ́ títí di bí ṣe ń sọ fún yín ṣe fẹ́ gbọ́ kóòtù ò rí bá certificate ọmọ yẹn kóòtù ò rí bá certificate ọmọ yẹn princess àti Ìyábọ̀ Òjó ló wá sọ fún wa pé minor lọmọ yẹn deni yìí wọn jẹ́ kọ́mọ yẹn lọ sí court. Ẹ má gbàgbé pé wọ́n ní bọ̀bọ̀ kan wà bíi gatesman àbí nǹkankan nísàlẹ̀ ilé àwọn princess tó ti ń bá ọmọ yẹn sùn tó ti ń do títí deni wọn jẹ́ kí bọ̀bọ̀ yẹn wá sí court. Ẹ má ṣì mí gbọ́ o bí support child molestation bí ìdẹ support kan fipá bá ọmọ lò pọ̀ òun mo ṣe kọ́kọ́ sọ fún yín pé ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ èmi gangan ni mo kọ́kọ́ castigate bàbá Ìjẹ̀ṣà mo lè lọ wá fídíò kí n gbé síta fún yín gbogbo èèyàn gan bẹ̀rù láti sọ̀rọ̀ èmi tí mo kọ́kọ́ ṣe show nìyí. ṣé gbogbo yín gbọ́ mi ṣá ṣé gbogbo yín gbọ́ mi because ẹ má sọ pé ó ń support no tí n bá support bàbá Ìjẹ̀ṣà mo ò ní ṣe ṣòfò mo gbé ṣépè yamayama ẹ lọ wò ó but èmi kàn jẹ́ kí nǹkan kan yé wa ni ṣé ń gbọ́ mi now mo wá sọ fún yín pé iṣẹ́ Nàìjíríà tí gbogbo wa mọ̀ àbí kò ṣe mi àti àmọ́ Nàìjíríà mo wá ráwọn èèyàn tó sọ pé wọ́n convict bàbá Ìjẹ̀ṣà kó fi bá kò ní yẹyin ẹ wá ṣe títí ẹ ń pe ọmọ lọ́mọ ẹ ń pe ní ex convict èpè apáyín bandit àgbẹ̀yìn wá kàbákò gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọmọ lọ́mọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọmọ lọ́mọ ọmọ tuntun I need VDM stop fighting for these people if you say that VDM àti ní problem I swear to my living God ẹ bá mi mú irú obìnrin bíi CEO wa ẹ wá ń bú CEO ẹni ó wà desperate fọkọ àná lórí burúkú yín Nkechi mo ò gbọ́ pọ́ àlóyè wetin devil talk lórí burúkú ó dàbí àpẹẹrẹ tàtàṣé tó ti rà ó dàbí àpò ẹ̀wà tó ti ní kòkòrò tó ti di àpò bọ́là olórí burúkú orí kan ṣe kan Fálẹ́gàn dúẹ ó lo márùn ni ó ní tẹ bá jẹ ọdọ self contained ní Fálẹ́gàn gbé kitchen wà níbi toilet wà níbi bathroom wà níbi olórí burúkú for myself to myself àwa máa bọ̀ ní London òun kan náà ló máa ra flower fúnra ẹ̀ òun kan náà ló máa gbòtẹ́ẹ̀lì fúnra ẹ̀ aláṣẹ dànù ara ń ta
in case she blessing aganta o shock e back on o wo pe wo to da to yi o wo ko pe e won ko be sun ni excessive se excessive wo beautiful girl to showcase excessive wo showcase eri ìwọ ló ma showcase gbogbo wọn desperado ara wa nta e ṣe bí gbàtẹ́ lọ ya fíìmù ìwọ ló fẹ́ bó lẹ̀ sí bàbá àjẹsà dẹ̀ dúró ẹ dídé lóòbò anybody can kogi sí consented adult ni wọ́n you cannot tell people how to live their freaking lives olórí burúkú ni ẹ lọ ṣọgbà yín bandit apá yín tán ni bàbá Tinubu láti next week lọ́mọ máa campaign fún yín fún nǹkan tó ti ẹ̀ ṣe yìí bàbá Tinubu ẹ jẹ́ president fún 2040 ẹ̀yin olórí burúkú obìnrin mélòó ló lè ṣe ara ń ta yín ni ẹ wo bàbá Ìjẹ̀ṣà ó fresh kò ní yẹ yín tó bá dùn yín ẹ lọ nàgà mú convict ní kirikiri ẹ fi ṣọkọ à celebrate yín everybody deserve a second chance Ìyábọ̀ Òjó olórí burúkú tí bàbá jẹgẹjẹgẹ náà bá tiẹ̀ tó bá tiẹ̀ dúró tiẹ̀ níjọ́ lọ́jọ́ alẹ́ báyìí kò bá má dà àṣìírí olóṣì onídìí wíwọ́n bí apá ajá olórí burúkú ó wọ Christian Louboutin shop ó lọ ra báàgì owó ẹ̀dẹ̀ kan ló fi ra wọ́n rà fún ni ó wá ń gbẹjọ́ ẹ mọ̀ pé kò ra nǹkan gidi rí láyé ẹ̀ China ni China make me proud aláyé bàjẹ́ ìkà tó bá jẹ́ pé àgbà fún ni ó bá yé Naira Marley náà jẹ́ Ọlọ́run ò gbà fún ẹ̀yin àṣìírí kan wá sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà he was convicted kóòtù ló sọ bẹ́ẹ̀ àbí kóòtù yẹn kọ́ lórí lísì Dr. Fẹ́mi tari gbogbo evidence ta gbọ́ voice note alẹ́ ẹ̀ lè ṣorí ilé Nàìjíríà ni láti next week BDM èmi àti ẹ̀ máa mú nǹkan lẹ̀ bàbá já Tinubu ni màmá campaign fún nǹkan tí gbogbo yín ṣe ẹ̀yin olórí burúkú Nkechi ìjọ ọmọ ẹjọ́ pátálẹ́sì ìjọ ọmọ ẹjọ́ ó wá fi kan ra mú bàbá Ìjẹ̀ṣà ṣe bí wọ́n ló gbóbò lẹ̀ kí ni tiwa kí ló wá kan ló ara yìí ẹ má lọ pòbò mọ́ ẹ má ṣòbò ẹ ṣòbò lábàṣà ẹ ṣòbò dátidàti ẹ gbọ́n kan tọ́lọ́ mi wí ni Olóhun á ṣàánú fáwọn tóun máa ṣàánú fún. I will show mercy to whom I will show mercy and I will show compassion to whom I will show compassion. Ènìyàn ń wojú ọba Olúwa ń wọkàn. Ènìyàn ń wojú ọba Olúwa ń wọkàn. Tọ́lọ́hun bá jẹ́ èèyàn ni Ọlọ́hun kò dàbí ènìyàn. Tí Ọlọ́hun bá jẹ́ èèyàn ni ẹ gbọ́ mi. Ìtorí ẹ̀ lọ́lọ́hun ṣe jù wá lọ. Ẹ̀gbọ́n ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe jù wá lọ ẹ wá ń sọ ṣó jẹ́ kó níyàwó ṣó jẹ́ kó fẹ́ ex convict kò ní yẹyin wò mí dáadáa bí ṣe wà yìí kò sẹ́ni tí mo lè fẹ́ obìnrin gidi ní sí olùmí obìnrin gidi ni tó bá yẹ pé sí olùmí lọ́lọ́run máa lò láti fi tún ayé bàbá Ìjẹ̀ṣà ṣe ń kọ́ mo dẹ̀ sọ fún yín mo náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọ́n fẹ́ ṣe wedding ni bàbá Ìjẹ̀ṣà fi rí ẹ̀wọ̀n rí àṣebàjẹ́ Ọlọ́run ò jọ yín ẹ máa gbókù ni ẹ wò mí dáadáa ẹ máa gbókù ni ẹ máa kékù ni ẹ jẹ́ sáré kan kọ̀kọ̀ fún yín sí olùmí wàá ṣoríire wàá lálùbáríkà gbogbo ẹ jẹ́ ká kọ̀kọ̀ fún yín ẹ jẹ́ sáré kan kọ̀kọ̀ fún yín wo ọ̀ní tó bá fẹ́ gbélé ayé pẹ́ má gbà fẹ́ anybody no grief for anybody horror for horror ọgbọ́nà for ọgbọ́nà ẹ jẹ́ kí n kà kọ̀ fún yín ìgbà tó di àná ló ṣẹlẹ̀ àbí ẹ fábàyà o nǹkan tí sí olùmí kọ ni only we are overwhelmed with joy our little star has arrived to light up our lives our hearts are full our life is complete I ask you Ìjẹ̀ṣàmí you are 1 in a million pátálẹ́sì ọkùnrin ká gbogbo ráìsì fún ẹ pátálẹ́sì Nkechi bless olórí burúkú aláṣẹ dànù òkú fágbà apẹ̀rẹ̀ tàtàṣe ó dàbí òkú ọ̀pọ̀lọ́ Nkechi blessing ó dàbí òkú ọ̀pọ̀lọ́ kò rẹ́ni kan gbogbo poem yìí fún poetry máa gbọ́ ẹ bá mi táàgì ẹ mọ́ tọ́pọ̀lọ́ bá kú kò ń ṣọ̀pọ̀lọ́ tó tírí o ọ̀pọ̀lọ́ tó bá olórí burúkú ọmọ tiẹ̀ máa sọ̀rọ̀ ṣọ́wọ́ tó sí ẹlẹ́nu Nkechi ìwọ tó jẹ́ pé o máa ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó pààrọ̀ underwear ẹ̀ ni o máa ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó pààrọ̀ menstrual pad ni ìwọ náà bọ́ta ṣé na AI àjọ AI lójú ẹ̀ ẹni tí òbí rẹ̀ ni ò lè mọ iye ni ìgbà tó ọ̀rọ̀ kùnrin pọ́n ẹlẹ́ ìwọ ló ń tọ́jú ọkọ ò tọ́jú ẹ̀ ìwọ ló ń kọrin ìfẹ́ fọ́kọ ọkọ ò kọrin ìfẹ́ fún ẹ̀ ìwọ ló wá bébì kiri ẹ̀sẹ̀ sì fò bébì ẹ̀ olórí burúkú ọmọ ẹjẹ́ àkàráìsì tí olùmí kan ó ní our little star has arrived to light up our lives our hearts are full with complete joy I heart you Ìjẹ̀ṣàmí Nkechi blessing ta ló fẹ́ sọ yẹn fún ọ̀pọ̀lọ́ tàbí tó tutù tàbí ọ̀pọ̀lọ́ tàbí tutù
ẹ bá táàgì wèrè olófẹ́ wà náà mi wà á kọ́kọ́ gbé ọmọ gbogbo ọmọ tó bá wà lọ́wọ́ ẹ̀ wá gbé wọn sàn òkùnkùn nìkan ògbọ́ pa ògbọ́ po etí ẹ̀ ti di sí nǹkan tẹ́sù sọ I know they waiting there for talk ìwọ ń gbọ́ nǹkan tẹ́sù sọ olórí burúkú ìgbà tó léwèrè oògùn náà fi wé léwèrè kúrò ní fíìmù tíátà àṣìírè ìgbà tó máa sọ ó ní jíde ológa jíde fẹ́ ó ló fẹ́ dóhùn irú ìwọ náà ìwọ tó kò lè wọnú díẹ̀ bó ṣe dọ́gì gan kò lè wọnú fúwẹ́ ìtorí gbogbo itọ́ ti papọ̀ gbogbo itọ́ ẹ̀ báyìí ó dúdú ni wọ́n náà máa ń gbòò ohun bí gbàrú ni ó ń gbá bí irú ni kò tún ṣerú onírúurú irú tẹ̀tẹ̀ wọn ló máa ń gbá ni ẹ wá ní kí ẹ̀dùn sí nǹkan rẹ ẹ tó ṣoríire nínú ayé ẹ̀ olóṣì amúra náà bí pijamasi ló ń wọ̀ kiri ni àmọ́ kò ní nǹkankan lára kò láṣọ kò lákìsà kò ní nǹkankan ìjọ tó ti sọ pé sí òru mi wọ́n sọ fáwọn big girls kò wọ́n sọ fún rí gbogbo ara tó ń ta nìyẹn no ẹ wò mí dáadáa gbogbo yín ẹ jẹ́ ká tẹ̀ wá àzùn tó ṣẹlẹ̀ bí ṣe wà yìí ẹ lè rí bí kí wọ́n fún ẹni blogger ẹ gbọ́ mi ṣá àfi blogger tó bá wá fún mi tí blogger bá dẹ̀ wá fún mi kẹ́ tó lè rí mi kí n fún wọn lésì o máa pẹ́ ṣe mọ́ wáyé mo máa ń give honour fáwọn tajọ wà ní line kankan náà mi sọ ti ya ẹ sábọ̀dọ̀ ṣe ń gbọ́ mi mo kàn sọ pé tọ́ ní blogger kan ṣe nǹkan kan sìn kí n sáré ṣáná sí camera I don't do it ẹni tá a bá jọ ń ṣiṣẹ́ kan náà ẹ gbọ́ mi I give them that respect kó tẹ̀wá jẹ́ kó ṣẹlẹ̀ ṣé nǹkan ṣe ló jẹ́ kó kọ́kọ́ tọ́lọ́ sí kámẹ́rà ibẹ̀ lẹ́tí mọ̀ mẹ́pọ̀ tọ́ ni mò ń sọ wọ́n lu jìbìtì òbò fún ní bàbá Ìjẹ̀ṣà do ni ara ń ta gbogbo wọn ni nǹkan ṣe ló kọ́kọ́ ṣáná sí kámẹ́rà tó ń ṣe ṣò fún wọn no ṣó tọ́ sí Nkechi mo bèrè ni ìwọ tó jẹ́ pé òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ underskirt ni òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ menstruation pad ni ṣó tọ́ sí ẹlẹ́nu mi ní kó congratulate wọn bó o bá kàn look away o wá ń ṣe ṣò fún wọn obìnrin ní ẹ̀nà má tiẹ̀ wo ti bàbá Ìjẹ̀ṣà wo tí sí olùmí tó ṣẹ̀ṣẹ̀ bímọ wo nǹkan tó máa go through but inú mi wá dùn mo sọ fún yín ọmọ Oǹdó ọmọ Èkìtì wọn rán yín ẹni tó sọ pé òun máa fẹ́ bàbá Ìjẹ̀ṣà tó lọ sẹ́wọ̀n tó dé tó tún gbé síta ó dààmú consequences gbogbo yín ni sí olùmí damned you all consequence ó ní kò ní dá fún gbogbo yín ó gbé nǹkan ẹ̀ síta ẹ̀yin lẹ wá fi pẹ́ ẹ fẹ́ búlì ẹ fẹ́ lọ bú ẹ jẹ́ kí n máa ka nǹkan tó kọ lọ mo fẹ́ lọ síbì kan ni ó ní you are one in a million your hearts are pure what a miracle and privilege God gave us more than we prayed for my ever strong man bàbá Ìjẹ̀ṣà mi love you till eternity apẹ̀rẹ̀ tata ṣe àníta ló kọ gbogbo rẹ́ǹsì fún wọn ò lè rí àgbésùn lọ́ máa fi ẹ́ ṣe mọ́dún tó ti wà lórí social media tó ti sọ pé olọ́kọ orí kan ṣe kan ìwà burúkú ẹ̀yìn náà ni ó dàbí àpótí fẹ̀dẹ́kò olórí burúkú ó lọ sí jíìmù bó ṣe ó dàbí màmá àjàsọ lórí iṣẹ́ ó wá bínú wọ́n ya fọ́tò mi I will sue the person ṣebí mo jẹ́ jókòó ló ṣe bára ẹ̀ wọ́n ò fi kún wọn yọ kúrò ó ṣe wá bínú pọ́ gbé fọ́tò sí fídíò èmò dáná fídíò èmò nice ọwọ́ lọ gbé new picture ẹ̀ ọwọ́ gbé ètò filter kò ní dá fún ìbò tó ṣe filter nǹkan ṣe tó jẹ́ pé olórí burúkú tí kọlu bá ṣe ṣó máa ṣe kọlu I love you olóṣì ṣé mo rí gbogbo bó ṣe máa lọ́yìn bọ̀ sí pásítọ̀ Gbóyèga pásítọ̀ Gbóyèga ọ̀rẹ́ dádì fíìsì tó wà níyẹn olórí burúkú kí Gbóyèga tó ń pùtì pàtì lọ síbẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ni pásítọ̀ Gbóyèga sọ ìwọ pátá lẹ́sìn báwo olórí burúkú kan tó dá wọn lẹ olóṣì tó tọrọ 2 million kọ́ wá sọ 2 million kóhun polówó ẹni bá fẹ́ gbé polówó lọ ẹgbẹ́ wà máa bá yín polówó lọ́fẹ̀ẹ́ ẹ ní ìdíkẹ́ sọ 2 million fún Nkechi olórí burúkú owó ti kú wàzó òkú fàgbà ọmọ yóò pitó ọmọ yóò lábàṣà àbàṣà nílé tàtàtà lábíàkọ olóṣì ó fẹ́ kẹsẹ̀ síbù kọrí dìmú fóun ẹsẹ̀ síbù lùkèwé ni ó sẹni pé tìyàwó ẹ̀ lánàá òkú fàgbà ó máa hùn bí ẹja kóté ni wọ́n ní ẹ̀lẹ́ tẹ́ sórí bẹ́ẹ̀ ẹja kóté ni kí ló mú lẹ́rọ máa gbọ́ kí ló mú gbogbo ṣé hùn lómi ògbà ṣe máa ṣe làálàá wọ́n ní bẹ́ẹ̀ dó náà kò ní dání ara omi yìí ṣá ni báwo lọ́bìnrin ṣe bá wà tí ò ní wọ pátá bó jẹ́ síǹkì kan kó wọ omi á máa rí ibi dúró sí nínú òrùn burúkú yẹn kéèyàn máa wọ pátá omi á wá sáàrin ìtàn gbogbo àwọn máa papọ̀ á máa hùn nínú òrùn burúkú yẹn ẹ wá dé èèyàn á rọkọ wo mi dáadáa ó lè sọ pé mi ò lọ́kọ gbogbo èèyàn ló mọ̀ pé mi ì bá yín jàjà ọkọ ṣùgbọ́n wọ ó dàbí òkú ọ̀pọ̀lọ́ ṣe gbọ́dọ̀ ṣe
ibi tí mo lọ́kọ́ nìyẹn o ẹ jẹ́ kí n máa kà lọ sí Olúwa ní Bàbá Ìjẹ̀ṣà legit love you till eternity òkú fagbá àwọn tó tó kìkà lábíà lóyún máa lọ bá àwọn ló máa kẹ́lé ìfún ẹ olórí burúkú ó bá wọn kò bá láṣìpọ̀ ìsìnrìn títí wọn ò fún fèsì náà gbogbo bí tá lọ ìwọ tọwọ́ ti wà lára ẹ ó wá fẹ́ fi kọ́ra mú sí olùmí ìwọ ẹrú ta ló mú ẹ bàtí sí olùmí jẹ́ sí olùmí tí ò dẹ̀ tí ì tán fún ta ló mú ẹ ìwọ tó jẹ́ nǹkan kan náà ayé àwọn bàbá Bello àwọn bàbá láti wá ní wọ́n ti raise bá mi ẹ̀jọ́ yẹn ó wá ń ké ẹ̀yin bàbá mi ẹ ṣé mo dúpẹ́ mo láìkì fíìmù yìí ó ṣe fíìmù kò tà ó fi sí YouTube. wọ́n wẹ́ pé ọ̀tọ̀ lógo wọn ọ̀tọ̀ lógo òṣùpá olórí burúkú ṣé sí olùmí lóní kọ́ gbọ́kọ́ lọ́wọ́ ẹ̀ sí olùmí lóní kọ́ máa lọ ẹ́ wọ́n fẹ́ dóhun èlò àlòpàtì olórí burúkú kò gbọ́ pá kò gbọ́ pó I know hear wetin dem go talk olórí burúkú yín ká láṣẹ tẹ ó ṣojú bí ìgbẹ́ tó tẹ̀ mọ́lẹ̀ mo yìnbọn wà báwọ̀ Tinubu is working aṣèrè bẹ̀rẹ̀ tí ìṣá ni bẹ̀rẹ̀ àmà làágùn ni mo rọ àròjinlẹ̀ kò yé ronú láyé ẹ̀ àgbà tó kẹ́kẹ́ ìfọ́pá kọ́jẹ́ ìyọ̀rọ̀ lára Tinubu is working olórí burúkú Tinubu àṣìṣe wáyé pé gbogbo àwọn olè politician ló ń kọ́mi fún olóṣì ẹni kó wá ṣe view once song nsìn 4 million ló máa ṣáàdì ní ó dẹ̀ ní Tinubu is working. ẹ jẹ́ àmà sọ̀rọ̀ ẹ jẹ́ sáré kàtọ́ fún yín. ẹ máa gbọ́ sí olùmí lóyìn sọ̀rọ̀ in quiet ways in unseen ways God has been writing a story only he could tell. ẹ gbọ́ mi. I get to be a mother of King Kaga Omiyinka. Full chest here, no fit pay. Apoyo. Oh, ni king, oh, ni queen. Apoyo. Kò ní king. Oh, back at up, King Kaga. Ore Olúwa ló ń jẹ́ Kaga. Ẹ máa gbọ́ Taylor ni o ṣùgbọ́n tún mọ prime nǹkan olórí burúkú àlòkù òkú fágbà ọmọ ìyá alábàṣà lábíà kó mọ nǹkan òmọ bá ṣe ń tọ́jú ọkùnrin olórí burúkú àwádé ìgbà tó fẹ́ wá kí Falẹ̀gàn àwa gbé flower from myself to myself a ní Falẹ̀gàn ló fóun ẹ̀yẹ lọ́wọ́ countenance Falẹ̀gàn gbà ẹ̀ ìyẹn máa lejú pa bẹ́ẹ̀ tó sọ pa ní àwọ̀ pé olórí burúkú òbúkọ ìtú ti dé. olóòfẹ́ náà mi I swear with my living God tẹ bá pé wá ẹ̀ ní pé lọ tó máa pọ̀ lówó gbọ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ ká tẹ̀sẹ̀ sí tó o bá nú ẹ̀ kán mú fùrọ̀ yẹn kán yà fún un wàá lóbìnrin tó bẹ́ẹ̀ bó ṣe tó yẹn bó ṣe dàbí ẹlífàtì yẹn bó ṣe máa bá mi nù ẹ́ nìyẹn ibi ni máa ti control bó o ní kí n wá sí Nàìjíríà ibi ni máa ti control àwọn tó máa nù ẹ́ mo fọlọ́ ń búra ṣọ́ ẹ̀ pọ̀ olùkọ́ sọ pé ó máa nù mí. bá Ìjẹ̀ṣà èyí tó wá dùn mí jù ní kẹrin Yorùbá ẹ̀yin ni ẹ dúró pé kí Ìjẹ̀ṣà ṣáà kú nítorí pé Ìyábọ̀ Òjó ti lọ dó Ìjẹ̀ṣà rí Ìyábọ̀ Òjó wà end up láti jẹ́ ìyàwó lé Ìjẹ̀ṣà ẹ fẹ́ kí Ìjẹ̀ṣà kú. àwọn sẹ́nítọ̀ tí ò dó Ìyábọ̀ Òjó lánàá nítorí pé Ìyábọ̀ Òjó ó smell kò ní tíátà mi ń dó àwọn sẹ́nítọ̀ yẹn ẹ kún Ìyábọ̀ Òjó lọ́wọ́ bá yé àwọn sẹ́nítọ̀ yẹn jẹ́ ẹ fún mi lólóṣèlú kan tó dó Ìyábọ̀ Òjó àbí tí Ìyábọ̀ Òjó fẹ́ dó tí kárí ẹ̀rí mi dì sí ẹ fẹ́ pa Ìjẹ̀ṣà ẹ wá ẹ yá wèrè gbọ́n ẹ̀yin Yorùbá ẹrú yín bà mí o. ẹ wo ẹ̀yin èèyàn ẹ tí ì gbọ́ nǹkan kan rárá nínú fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí o ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni Lizzy Anjorin ló tú nínú fídíò yìí ẹ wo ẹ má jẹ́ kí n dá yín lágara jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ó eléyìí tún lágbára o lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ìṣá àráyé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe fún wa lágbára Ọlọ́run ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ bẹ́ẹ̀ lẹ ò ní fi gbé ọmọ sí. ẹ̀yin Yorùbá ẹ já wèrè gan o ẹ dẹ̀ ṣe fídíò ẹ fẹ́ kàn gbé Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n ẹ̀yin Yorùbá àgàgà ẹ̀yin ọkùnrin yẹn ẹ dẹ̀ ń ṣe fídíò ẹ fẹ́ kàn question ọjọ́ tí Lumini lóyún àtijọ́ tí Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n ẹ mọ̀ bẹ̀rù yín gan o àmọ́ ẹ question Ìyábọ̀ Òjó tí ọmọ ẹ lóun bímọ 2 months after wedding ẹ question bí tí Ìyábọ̀ Òjó ti lọ ra ọmọ fún ọmọ ẹ 2 months after wedding ni Ìyábọ̀ Òjó announce pé ọmọ òun bímọ 2 months after gẹ́rẹ́gẹ́ àsàtijọ́ tí ọmọ Ìyábọ̀ Òjó tó ṣe wedding that means wípé oyún yẹn ti wà lóṣù méje
ara tí ọmọ Ìyábọ̀ Òjó fẹ́ fi gbé oyún oṣù méje dà ara tí ọmọ Ìyábọ̀ Òjó tó fẹ́ fi gbé oyún oṣù méje dà tó bá tiẹ̀ jáwọn tó ṣọ́ra tí kò wọ́n máa ń round a sọ pé bọ́dì wọn gbé oṣù méjì gẹ́rẹ́gẹ́ Ìyábọ̀ Òjó lọ ra ọmọ táìmù tí Ìyábọ̀ Òjó lọ ra ọmọ yẹn ó sá kúrò bó ṣe ń lọ Kenya ló ń lọ Canada ló ń padà sí Tanzania tó fi parí gbogbo pépà ọmọ tó rà ẹ fi ọjọ́ kan question Ìyábọ̀ Òjó rí pé oṣù kejì tọmọ ẹ ṣèyàwó rẹ̀ àmọ́ ẹ question bàbá Ìjẹ̀ṣà nítorí pé kò padà fẹ́ Ìyábọ̀ Òjó sílé bí ìyàwó ẹ ń question ẹ pé oṣù keje tó jáde lẹ́wọ̀n náà bímọ fún ẹ ń question Ìjẹ̀ṣà tẹ́ ẹ rí fídíò tí Géńdé Ọlọ́run ọmọ 20 something years tó dìde tó lọ tilẹ̀kùn fídíò tẹ́ ẹ rí pé ọmọ yẹn ló kọ́kọ́ make advance sí bàbá Ìjẹ̀ṣà ẹ rí ọmọ yẹn o ẹ wá sọ ọmọ yẹn di ọmọ ọdún 4 ẹ wá tagi Ìjẹ̀ṣà ní pedophile pẹ̀lú ọmọ 23 years tó gbọ́dọ̀ ti ṣíwọ́ ọmọ bíbí ọmọ 23 years láyé àtijọ́ tó jẹ́ pé ọmọ tí ẹ̀gbọ́n gbọ́dọ̀ ti máa bímọ ẹ wá sọ ọ̀dọ̀ ọmọ ọdún 4 fún gbogbo wa àmọ́ Ìyábọ̀ tó gbé Mohbad lọ sí UK tí wọ́n sọ àdírẹ́sì ibi tí Mohbad ti perform boyfriend Ìyábọ̀ Òjó di ọ̀la owó tí Mohbad fi perform fún Pọ̀lọ́ wọn ṣàkáǹtì ẹ̀ dọ́là Pọ̀lọ́ jáde kó sọ pé ibi tó ń sanwó iṣẹ́ Mohbad sí rè ẹ question Ìyábọ̀ Òjó ẹ question Ìyábọ̀ Òjó tí Mohbad kú sí kámpù ẹ̀ àmọ́ ẹ question Ìjẹ̀ṣà tí Géńdé Ọlọ́run tí ọyàn ẹ gbórin jọyàn mi yìí lọ tó fi ọwọ́ ra á nìkan ẹ question ẹ̀ pé ó fi do file ọmọ 23 years ẹ question Ìjẹ̀ṣà àmọ́ ẹ question ìlọ́kọ tó rán bàbá ọmọ ẹ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n la pé ẹ question ẹni tó ń pèrè ní Diona ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ó lọ fẹ́ ọkọ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tí kò mí sí birthday wọn rí ó wá ń sọ fún gbogbo yín lójú ara yín pé Diona lòun ẹ̀ẹ́dẹ̀ fọjọ́ kan béèrè pé Diona kíni ṣé Diona ọmọ owó ẹ àbí Diona virginity ẹ béèrè yẹn rí so Ìyábọ̀ Òjó ó ti build àwọn gúùpù apààyàn to that extent that ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ bí olórí ẹ̀ ń sọ̀rọ̀ bí olóṣì number 1 jẹ́ ń gbé ẹ débẹ̀ fún pé Ìjẹ̀ṣà end up pẹ̀lú CEO Olúmini bó end up pẹ̀lú CEO Olúmini that shows Ìjẹ̀ṣà was innocent and he was compensated from above that is what they call compensation tábà gbé Olúmini tábà gbé Ìyábọ̀ Òjó sórí gbálẹ̀ ni ta ló wà valuable náà méjèèjì ta ló ṣe fi tọrọ ọmọ náà méjèèjì ta ló fi lè fi tọrọ ìyàwó nínú àwọn méjèèjì ta ni national treasure nínú àwọn méjèèjì nínú Olúmini àti Ìyábọ̀ Òjó Olúmini tó bá wùn ẹ́ kó lọ máa wáìnì pẹ̀lú Ìyábọ̀ Òjó là tó bá ta sí máa gbé ẹ ṣe pé èmi ò gbé jẹ́ bí ò tọrọ lèmi sọ fẹ́ kó ṣì lọ torí kò sí ọ̀kan mi tó gbádùn fọ Ìjẹ̀ṣà láti fẹ́ Olúmini gbogbo èèyàn ọkùnrin tẹ̀ ń bú Ìjẹ̀ṣà ẹ lọ kú ẹ lọ mú àìpò gbéyàwó lé ẹ síta kó tó bú Ìjẹ̀ṣà jáwó wọ́ọ̀tì ìyàwó lé ẹ jẹ́ káwo contribution ìyàwó lé ẹ sí Nigeria society God came from above he kept Ìjẹ̀ṣà for 5 years and he prepared the table before his enemy tí family member mi bá fẹ́ sí Olúmini máa fi family member yẹn máa fi sínú special call mi sí Olúmini nínú ayé ògbóǹtarìgì télọ̀ ọmọ burúkú tíṣẹ́ télọ̀ ń gbá nínú orí ẹ̀ there is no how you will write a story or history of Yorùbá land tá a bá pínlẹ̀ ní tí Olúmini wà náà tẹ́ ẹ máa bọ́ tẹ́ ẹ máa ṣe yes ma fún that is a company she is a company she is the table she is the continent she is the country she is the nation for Ìjẹ̀ṣà láti bímọ àkọ́bí ọkùnrin through Olúmini obìnrin tá a fi ń tọrọ ọmọ ìyàwó tá a fi ń tọrọ ìyàwó citizen tá a fi ń tọrọ citizen
àṣàyàn ní Lumini o rò pé Lumini pọ̀ ni tí Lumini bá pọ̀ mú Lumini kan jáde nínú ẹbí ẹ̀. ìwọ mú Lumini kan jáde kó lórí burúkú títí ẹ tó ṣe show fún Jesha fún mi ní Lumini inú ẹbí ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ gẹ́gẹ́ bí ìyàwó ẹ àbí gẹ́gẹ́ bí family member ẹ fún mi ní Lumini kan. Baba Jesha is not your regular customer. Baba Jesha is your boss. Baba Jesha deserve a chieftaincy title in the country. For Ijesa to have end up with Lumini, it shows you Iyabojo, you cheated that man. Iyabojo, it shows that you lied against that man. Iyabojo, God disgraced you before the whole world. Lumini wa kere nu ayé ni. Lumini ò mọ value ara ẹ̀ ni. Tó bá jẹ́ pé Lumini lè dúró bí ruwa ṣe dúró ni. Wọn ò bí pọ̀ rí ìyá láyà gbogbo yín àti lọ́kọ àti Ìyábọ̀ ẹ gbọ́dọ̀ lárúkọ mọ́ Lumini lórí. It is not about age, it's about her achievement. It's only God that can reward a man. It shows Iyabojo lied against Ijesa. The news that came out yesterday. I was expecting Ilokomo Arelu. I was expecting you. Iloko, bese sibi, bosibi. Ese tó gbé lọ tó fi ṣe baby shower. Kí ló dé tó ṣe lè post ọmọ afẹ́ tó ránṣọ ọ̀fẹ́ fún ẹ fógún ọdún ẹgbẹgbẹ̀rún ọdún. Ọmọ afẹ́ tó spend the sleepless night. Why are you not bold enough? Láti lè post ọmọ afẹ́ tó fa yes ni. Ṣé ẹ lọ ṣe baby shower ni? Abẹ́ lọ fi ṣẹ̀sín. Ṣé ẹ lọ ṣe baby shower ni? Abẹ́ fẹ́ pa Ìjẹ̀ṣà yanyan. Ṣé gbà tẹ́ lọ ṣe baby shower? Ṣé ẹ dá bàbá ọmọ mọ̀? Ṣé báṣọ tó wọ̀ fún baby shower? Ṣé bí the same aṣọ yẹn lọ́kọ yẹn wọ̀? Kí ló dé tẹ́ ṣe fẹ́ rí lunch sí Ìjẹ̀ṣà? Tẹ́ ṣe fẹ́ kàn padà sẹ́wọ̀n. Mo ń béèrè Ìlọ́kọ gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ síbi. Mo ní why are you not proud enough to post your ọmọ afẹ́? You are scared of Iyabo Alice Ojo. Because irú kankan náà ni wà tí Iyabo Ojo. Èmi ò tí ì rí ohun tó máa dé bọ́ ọmọ afẹ́ tèmi tí mo máa dìná yẹn nínú òjò nínú ẹ̀rùn nígbà jíjẹ nígbà tí ò bá sí toró lórí burúkú obìnrin ní Ìlọ́kọ. So when Iyabo was dragging Ijesa to prison, you cannot beg on behalf of your ọmọ afẹ́ to spare Ijesa. And you end up with enemy of your ọmọ afẹ́. Ó yẹ kó lọ pa gbogbo yín. Ẹ̀yin tẹ́ bá tún ṣì ń wo fíìmù àwọn pípù yìí. Ọ̀run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín. Ẹ tẹ́ bá ṣe wo fíìmù àwọn pípù yìí. Ẹ tẹ́ bá ṣe wo fíìmù wọn. Ọ̀run àbá tí ń jẹ́ tọmọtọmọ yín ẹ tẹ́ bá wo fíìmù wọn. He who wants equity must come with clean hands. You want the society to bless you, you must bless the society back. Ìlọ́kọ, where is your conscience? How can you later become a best friend of your ọmọ afẹ́'s enemy? Èyí tí Iyabo Ojo ṣe fún mi tó ṣe fún ọkọ mi. Ó ṣayé yìí mọ́, kò sẹ́ni tó máa parí ìjà yẹn. Ká má ti sọ wípé Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n ọdún 5. Ìlọ́kọ, you now end up in the same camp. The camp tó wà yẹn sìn, ó lè celebrate ọmọ afẹ́. Kí ló lọ ṣe níbi? Kí lẹ lọ ṣe surprise baby shower funfun? Mo ń sọ̀rọ̀ yín. Àwọn èèyàn rò pa láṣọ jù ní mí. Àwọn èèyàn rò pa láṣẹ jù ní mí. Mo ń sọ yí àwọn èèyàn tẹ́ ti waste dànù. Tẹ́ ẹ̀dẹ̀ máa ṣojú fún. Ẹ̀yin lẹ máa waste àwọn èèyàn. Ẹ̀yin lẹ máa sunkún lọ́jọ́ burial. Ẹ̀yin lẹ máa fòkun wọn gba donation. Ìyá afẹ́ Ìlọ́kọ, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó jẹ́ pé ìwọ kọ́ lẹni àkọ́kọ́ láti celebrate ọmọ afẹ́ pẹ̀lú ọmọ òkúkú ọwọ́ ẹ̀. Anybody tó ọmọ afẹ́ ẹ bá fẹ́ is none of your fucking business. Torí ìgbà tó ń ṣe ọmọ afẹ́ fún ẹ, your life was miserable. Ìgbà yẹn ló gbé ọkọ ẹ lọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. And she stood for you. Nígbà tí wọn náà rán ọkọ ẹ lọ sẹ́wọ̀n. So nígbà tí ọ̀tá rán ọkọ ọmọ afẹ́ lọ ẹ̀wọ̀n, why are you not there to celebrate her?
mo ń béèrè pé ilẹ̀ lọ ṣe baby shower fún Lumini fún gbogbo yín tẹ́ ṣe baby shower pátápátá kò sí kankan ní yín tó celebrate ọmọ kókó yẹn sí Olúmínì ọjọ́ tá a jọ sọ̀rọ̀ tó jẹ́ kí n mọ̀ pé Ìjẹ̀ṣà ló lọ́mọ mo ní ṣẹnu ẹ̀ báyìí yàtọ̀ sí pàjọ sọ̀rọ̀ Ìjẹ̀ṣà gbogbo ẹnu ni mo fi sọ kò yẹ kí n sọ ilé àmọ́ máa sọ èmi ti ṣe nǹkan kan fún sí Olúmínì rí tó jẹ́ pé nǹkan tó tóbi láyé àtọ̀run tí sí Olúmínì gan mọ̀ pé mi mo ṣe ó ṣẹ̀ṣẹ̀ rántí ní 2 weeks ago ni 2 months ago ó ṣẹ̀ṣẹ̀ rántí ni tó wá sọ fún mi pé sista tó tọ́ mà ní mo mà ti gbàgbé yín lẹ́ máa ṣe kò rántí rí mi ì búlì ẹ̀ rí mi ò búlì ẹ̀ rí etí kejì ò gbọ́ rí a lọ sí pèjẹ lọ stọọkì ẹ̀ rí aṣọre yẹn fún láyé àti lọ́run a dẹ̀ ń fàdúrà ràn lọ́wọ́ a dẹ̀ ń promote ẹ̀ lórí péjì wa tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ṣerú oore yẹn fún ayé gbọ́dọ̀ ti parí bàbá Ìjẹ̀ṣà bọ̀dá Lánre industry bọ́ọ̀lù ní wọ́n máa gbá yín títí tẹ̀mí máa fi bọ́ lára yín bọ̀dá Lánre jáde lẹ́wọ̀n mo bá bọ̀dá Lánre sọ̀rọ̀ mo gbóhùn àwọn ọmọ onítíátà the same àwọn ọmọ onítíátà wọ́n súnmọ́ Ìyábọ̀ Òjó bí iṣan ọ̀run the same àwọn ọmọ onítíátà lọ́ ṣe baby shower fún sí Olúmínì àmọ́ tí wọ́n lè celebrate ọmọ àkókò yẹn bọ̀dá Lánre ẹ lè dẹ́rù yín gbé mo máa lo case yín as case study láti stop Ìyábọ̀ Òjó láti pa àwọn ọmọ mi bọ̀dá Lánre mi ò gbèjà yín necessity ni mò ń ṣe gẹ́gẹ́ bí abiyamọ ẹ lè dẹ́rù yín gbé ẹ ní mind of your own ẹ dey think beyond the box gbogbo ògbésí ayé yín nínú film industry yẹn so kò sóore téèyàn fẹ́ ṣe fún yín nínú film industry yẹn bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n àfàìmọ̀ kan má fi kú rèwerèwe pa yín torí pé ẹ̀ nígbàgbọ́ nínú ara yín gbogbo ògbésí ayé yín nínú film industry yẹn bọ̀dá Lánre wọ́n rún ẹlẹ́wọ̀n ọdún 5 ó wá padà sọ́wọ́ àwọn ọmọ tó ń rún ẹlẹ́wọ̀n ó yẹ kí wọ́n fọ ẹ̀pọ̀n ẹni pẹ̀lú rọ́bà ó yẹ kí wọ́n fọ ẹ̀pọ̀n ẹni èyí tí Ìyábọ̀ Òjó ṣe fún mi àtọkọ mi lásán ó máa jẹ̀yà kú lọ́wọ́ mi kò sí bàbá ńlá fún ẹni tó lè bẹ̀bẹ̀ ó máa jẹ ìyà yẹn kú tọmọtọmọ ẹ̀ bọ̀dá Lánre tó bá jẹ́ pé o ti ṣiṣẹ́ mi ìyàtọ̀ sí film industry ò bá mọ ọwọ́ ọ̀tá rẹ̀ ó mọ ọwọ́ ọ̀tá rẹ̀ ẹ̀wọ̀n tó ń rún ẹ lọ yẹn ó kọ rí bí fíìmù ni ó mọ̀ kó ti bà títí ẹ jẹ́ eré ló máa pè é ìgbẹ̀yìn ló ń dolókun àdá ọmọ tó bí yìí tó bá bẹ̀ sí ní dàgbà kò síkú tó fẹ́ pa ẹ́ ju tó ṣe fún ẹ̀yin lọ bọ̀dá Lánre ẹ ní orí tẹ̀ ń rò ẹ ní orí wẹ̀ ẹ̀rí for the fact that you don't know gravity of what they have done to you ó jẹ́ kí n lè bá yín sọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹ mọ gravity tó ṣe fún yín ni ọ̀rọ̀ èmi àti yín ò bá yẹra wa olórí burúkú ìbànújẹ́ ọmọ wúlé mọ́tì ṣe mọ̀ pé ìgbà tí èmi àti ẹjọ́jọ́ yìí ṣù tó wá fún mi ṣe mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà pè mí ẹ̀lú àbúrò mi kí ló tún dàwọ́ àti Àrẹ̀jàn pọ̀ fi sílẹ̀ ẹjọ́ àbúrò mi mo wá kọ́ ti fídíò Àrẹ̀jàn mo kọ́ tiẹ̀ sí Ìjẹ̀ṣà ṣe mọ̀ pé Ìjẹ̀ṣà ò mọ̀ wípé ìjà òun ni mò ń gbè ègèsì ìbànújẹ́ ọmọ wúlé mọ́tò Àrẹ̀jàn ṣe mọ̀ pé Ìjẹ̀ṣà ò mọ̀ kí ló dẹ̀ bí mi nínú ni wípé Àrẹ̀jàn àti Ìyábọ̀ Òjó wọ́n ti jọ ń ṣàbúrú yẹn bọ̀ nígbà tí Ìyábọ̀ Òjó lọ ṣe show against mi lọ́dọ̀ Bíọ́lá Àrẹ̀jàn ṣíà ẹ̀ ìyàwó ẹ̀ ṣíà ẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tí Àrẹ̀jàn máa jáde olórí burúkú alákìísà aláyé bàjẹ́ ẹni títí ẹ ti ta gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà Àrẹ̀jàn ìgbẹ̀yìn àwọn ọmọ yìí máa dàbí ìgbésí ayé Àrẹ̀jàn ẹ̀yin kan tẹ́ bá ti rí jẹ tẹ́lẹ̀ ẹ̀ ní rí jẹ mọ́ ayé yìí máa dàbí ayé Àrẹ̀jàn
mo wá cut video ibi tí Arejan ti admit pé tó tọ́ ní Ìjẹ̀ṣà rè ó wá ṣe báyìí àbúrò mi Arejan ṣá ṣé yẹ ká Arejan ṣe báyìí fún mi ó tí bàbá Ìjẹ̀ṣà sọ ni so tí nǹkan tí Arejan ṣe yẹn tí ò bá ní ṣe pẹ̀lú Ìjẹ̀ṣà you don't understand Ìjẹ̀ṣà already láti rí aburú nínú nǹkan tí àwọn pípù yìí ṣe èyí tó bá kan Ìjẹ̀ṣà ní Ìjẹ̀ṣà fẹ́ fi ra pítì get me give me cup yes put it in the cup ọtí ìgbà tí mo cut video yẹn pé tí mo ní bàbá Ìjẹ̀ṣà even tẹ́ bá pààyàn kò tọ́ sí ẹni onítíátà kankan lẹ́nu láti bá ti ń jẹ́ tó bá máa bá ti ń jẹ́ kí ará àta bá ti ń jẹ́ ẹ má jẹ́ kó jẹ́ onítíátà ẹgbẹ́ yín ló máa bá ti ń jẹ́ you don't understand until I sent him the video so when I sent him the video if tẹ́ bá listen sí bó ṣe ó stand down like he didn't know he did not know the same thing in 2019 tí bàbá Ìjẹ̀ṣà pè mí Lizzy kí ló fa wàhálà ẹwọ àti Ràkúnmí onígbọnà mo ní bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ yìí tí ń pa àwọn èèyàn àwọn ọmọ yìí tí ń sẹ̀tì àwọn èèyàn bàbá Ìjẹ̀ṣà ní tí wọ́n lè máa wòran wọ́n ti dà tó kìlọ̀ bọ́ọ̀dì sí ni bàbá Ìjẹ̀ṣà ní máa wòran mo ní bàbá Ìjẹ̀ṣà nígbà ọmọ yìí ń ṣe kì í ṣọ̀rọ̀ wòran bí wọ́n bá wòran àwọn ọmọ yìí máa rán yàn lẹ́wọ̀n ẹ̀gbọ́n tí bàbá Ìjẹ̀ṣà sọ bàbá Ìjẹ̀ṣà ní tó bá jẹ́ oníṣẹ́ òun máa dákẹ́ o òun ní sọ̀rọ̀ mo ní wàláhì bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ yìí máa ṣe fún yẹn ẹ̀dẹ̀ máa lo ẹ̀wọ̀n wọ́n ní tó bá dìgbà yẹn táwọn bá sọ̀rọ̀ ní lọ́mọ àlè làwọn ṣáà pé kò ọdún kan tí Ìjẹ̀ṣà fi lo ẹ̀wọ̀n ẹ jẹ́ n calculate ẹ̀ fún 2019 around August September ní kéèsì èmi àtàwọn Ràkúnmí 2020 May Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ẹ̀rí pé kò ọdún kan sorry 2021 sorry come help me keep this joy at the back I'm not doing it. I don't move on. Okay. Move on, Majesty. Here you see him. No, this one, this place. 2021 May, Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n. A year and 3 months. Nígbà tí Ìjẹ̀ṣà wà ní crisis tí Ìjẹ̀ṣà pè mí. Lizzy àbúrò mi. Èmi náà ti dé o. Ó sọ fún mi ní ìgbọ́. Bàbá Ìjẹ̀ṣà ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀. Àwọn ọmọ pé bó ṣe rí rèé, mo ní mo sọ fún yín pé àwọn ọmọ yẹn wọ́n ti dìdàkudà gan. Mo ní bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ rape ṣé tòótọ́ lẹ rape. Bàbá Ìjẹ̀ṣà ní tí gbogbo ayé ò bá trust òun Lizzy ṣé ò trust òun. Òun rape. Lizzy. Ṣé bóun máa ń rí ẹ tó máa ń mú àwọn ọmọ kéékèèké? Mo ti wá location mi rí dáadáa. Èmi náà ti lo location ẹ rí. Ṣé o gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn nípa mi rí? Mo ní bàbá Ìjẹ̀ṣà mi ò gbọ́ nípa yín. Bọ̀ kéèsì ilé wọn lẹ ṣe. Bàbá Ìjẹ̀ṣà ní tóun bá ṣe tóun bá purọ́ fún mi kí n fa òun fọlọ́run. Òun ní tó pẹ́ tòótọ́ lòun ṣe tóun parọ́ fún mi kí n fa òun fọlọ́run. Ó ní ṣé ó pọ́sibú kóun bọ́ ọmọ kékeré sùn. Ó ní àmọ́ tóun ò bá ṣe ó ní Lizzy ó láṣìírí àwọn tó ń ṣe kí ni máa tú. Nǹkan tí Ìjẹ̀ṣà sọ fún mi yẹn and I called my husband èmi wà ní America mo lọ bímọ that was around April mo dẹ̀ pé ọkọ mi ọ̀gá mi ní Ìjẹ̀ṣà kì í ṣe òun ló kọ́ mi iṣẹ́ o but senior mi ní film industry gbogbo fíìmù tí n bá dẹ̀ ṣe Ìjẹ̀ṣà máa ń wà ń bẹ̀ you don't understand kò lè níṣòro kò sí bí crisis Ìjẹ̀ṣà ṣe lè le tó mi ò lè fi Ìjẹ̀ṣà lẹ́nu crisis mi ò lè fi sílẹ̀ mi ò lè fi sílẹ̀ torí pé ìtorí yóò ṣòro nìyàn ṣe ń mọ̀yàn ìtorí ọjọ́ ṣòro nìyàn ṣe ń léyàn torí ọjọ́ ṣòro nìyàn ṣe ń báyàn ṣe kò sí bí crisis ṣe lè worst tó láyé in as much tó bá ti ṣe dáadáa fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ àti dúró fún ẹ